اسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه ومن كان من مولاه فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى يا رب قد ددت ذرعا بالهموم وقد رجوت فضلك أصلا ثم لم أزل أرجوك والحال لا يخفى عليك ولا ما كان لي من حياة البؤس والأطل فقد تعلمت علم الدين في لغتي أنزلت فيها كتاب الذكر والمثل صرفت فيها حياتي من بدايتها إلى أواسطها والنفس في شغلي لكن على غير جدوى في الحياة وقد ظلت معيشتنا دنكا على الفشل قدرت عيشا بني الإسلام يا صمد كأنه في ضلال الدين والأطل وتؤتي قوم النصارى واليهود وقد نالوا حظوظ حياتي قسمة الأزل وما لنا غير قرآني وحكمتي وأنك لكل حديث خاتم الرسل هل أجبروك على توفير دولتهم ومنعنا حظنا حتى من العمل يا خالق يا رحمن خاطبتا يا من يرى من خفى يا عالم الجمل إن كنت من قال ادعوني أستجيب لكم فارحم عبيدك ذا النجوى وذا الزلل إن العدا كله يسعون في تلفي ويزعمون بأني لست بالناجي نسألك ربي ببطال ما صنعوا فأنت رب إلهي حافظ الراجي يا غارة الله حلل عقد ما ربطوا وشتت شمل أقوام الذي اختلتوا الله أكبر سيف الله يقتلهم وكل ما قد خلا في رأيهم هبطوا فسيكون عليهم ما قد يظنون بنا سرا وجرا بسم الله الرحمن سرا وجرا بسم الله الرحمن. الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم. فالسلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ fún Allah. alhamdulillah. Allah tí ó ṣe wá ní mùsùlùmí. Ọpẹ́ wa pọ̀ gan. Ọ̀gá ọpẹ́ wa
ó ní pé ó ṣe wá ní èèyàn pé Allah já mọ̀ wípé inú gbogbo tó ń dá òun mọ̀ fún yàn lápọ̀nlé pọ̀ o lẹ́yìn ìgbà wá sí àwa léèyàn wọ́n wá sí wá lọ ga téèyàn lè jẹ́ tí ó fi mọ̀ pọ́lọ́n wà pẹ̀lú òun náà ni pé mùsùlùmí ni wá. alhamdulillah adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah ètò wa parí gbogbo ẹ̀ òun wá ní pé ọ wá ṣàwá ní mùsùlùmí tọ́lọ́ ní kí ẹ̀sìn Ọlọ́run ọba ó yé torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tí wọ́n jẹ́ mùsùlùmí wọn àwá ìmọ̀ tí wọ́n fi ṣe ẹ̀sìn yìí àwọn míì wà Ọlọ́run fi wọ́n sí kòńgẹ́ dáadáa torí pé gbogbo ẹni tí ó bá wá ìmọ̀ tó bá ń lo ìmọ̀ sí bó ṣe yẹ kó lò òun lọ́lọ́run bá fi ṣe kòńgẹ́ dáadáa bí mímọ̀ tó wá ẹlòmíì náà mọ̀ ní ń dàrú mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lójú mo mọ̀ pé ṣebí lárúbáwá lélẹ́yìn náà ń sọ lẹ́nu yìí ṣebí tírà lélẹ́yìn náà kójọ yìí ṣebí tírà lélẹ́yìn náà tó wájú yìí so ó dàrú máwọn èèyàn lójú so Ọlọ́run tó fi wá ṣe kòńgẹ́ dáadáa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà alhamdulillah àwọn òbí wa tí wọ́n ti lọ Ọlọ́run bá ní kẹ́ wọn bá ní gẹ̀ wọ́n àmín àwọn òbí wa tí wọ́n wà láyé Ọlọ́run dákun bá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmín àwọn afá wa tí wọ́n ti lọ Ọlọ́run bá ní kẹ́ wọn bá ní gẹ̀ wọ́n àmín àwọn afá wa tí wọ́n bẹ láyé Ọlọ́run bá ní ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ àmín gbogbo ilé tá à ń gbọ́ dáadáa ń bẹ lánàá rí dáadáa ń bẹ lánàá Ọlọ́run dákun tí dáadáa yẹn tó wá ń tẹ̀síwájú lónìí Ọlọ́run má jẹ́ Ṣẹ̀tánì ọ̀rá yìí ń bẹ àmín gbogbo bí tó ti jẹ́ pé dáadáa là ń gbọ́ lánàá là ń rí ń bẹ lánàá ṣùgbọ́n tí Ṣẹ̀tánì ti gbàjọba ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí abẹ Ọlọ́run nù àánú rẹ̀ dákun Ọlọ́run abẹ ọ bá a ṣàtúnṣe gbogbo bẹ̀ náà àmín gbogbo àwọn èèyàn wa pátá àkí wọn Sheikh wa Sulaiman àkí wọn program tá a ṣe lọ ẹ rí i pé a fi challenge yìí ta ààrẹ nìkan kan kọ́ challenge wa a fi challenge yìí ta lórí ọ̀rọ̀ ìyẹ̀pẹ̀ wíwò sọ́dá kí mùsùlùmí ó wò àbí ọ̀dá gbogbo tí kálukú ń wí nǹkan ọ̀kan so tí wọ́n ti wí òun náà ni wọ́n tún ń pààrà so nítorí pé àwọn ò ní nǹkan kan ju pé àwọn kàfẹ́ gbé òdodo sẹ́gbẹ̀ẹ́ irọ́ lọ káwọn èèyàn tí Ọlọ́run bá ní kí wọ́n ó lè jókòó ronú kí wọ́n fi mọ̀ pé irọ́ ni lẹ́gbẹ̀ẹ́ òdodo yìí lọ́pọ̀lọpọ̀ ọgbà téèyàn bá ń dárí nǹkan ẹyọ kan tí nǹkan yẹn bá jẹ́ irọ́ òun náà ni ó máa pàtàkì lọ́lẹ́mí èèyàn bẹ́ẹ̀ bá ń dárí nǹkan ẹyọ kan tí nǹkan yẹn náà bá jẹ́ òdodo náà iná ni ó máa pàtàkì lọ́lẹ́mí èèyàn ṣùgbọ́n gbogbo ìgbà tí èèyàn bá ti rí méjèèjì tí irọ́ lu ọ báyìí tó òdodo náà kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tọ̀ ọ wá kù sí ọwọ́ ẹni tí Allah bá nílò nú ìkẹ́ rẹ̀ níta kan fẹ́ yẹjú lónìí ni pé àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn tí ò bára wọn lọ challenge tá a sọ fún wọn níjọ́ yẹn pé tá a bá rí ẹni tí ó mọ̀ pé kíní yòó mọ̀ ọ́ dà lójú kó bá wa sọ̀rọ̀ ààrẹ nìkan kan ṣùgbọ́n níta kan gbọ́ lẹ́yìn rẹ̀ òun náà ni pé ẹlòmíín nu wọn mú ọ̀rọ̀ sáyẹ́ǹsì wá pé ntẹ́ ẹ fi lè mọ tí ń bẹnu aláboyún ntẹ́ ẹ fi lè mọ irú tí ń bẹnu ẹ̀jẹ̀ èèyàn so ebi kọ̀kọ̀ náà nìyẹn. ń sọ bí wọ́n ṣe lókà sí ni. yòó so eléyìí la kan gbogbo ẹ̀yin mùsùlùmí àti pé àwọn kan pè mí náà mo sọ fún Sheikh wa yìí àwọn èèyàn dáadáa kan pè mí gan nígbà táwọn èèyàn dáadáa kan pè mí wọ́n ní nǹkan yìí bó wá ni mo ní mùsùlùmí tí Ọlọ́run bá ní kọ́rọ̀ òye tó bá dákẹ́ tọ́lọ́run sì fẹnu rẹ̀ tọ́rọ̀ Ọlọ́run ó bí kí níta ń sọ yìí níta ń ṣe yìí kò sí nínú wípé bóyá àbí èèyàn ń du nǹkan kan àbí èèyàn ṣe competition àwọn ò tiẹ̀ máa ń ṣe gẹ́gẹ́ mo sọ ní ètò àṣẹ ní ìjẹ́ẹ̀dógún kọ́ bẹ́ẹ̀ni wípé ibi táwa ti kéwú Mahadul Arabi lọ́dọ̀ bàbá wa àgbà ìsàlẹ̀ Ọ̀ṣun mímọ́ wọn kọ́ wa ní àtakò wọn kọ́ wa ní competition ọ̀nà méjì lọ́jà sí tèmi ti kéwú mo kéwú lọ́dọ̀ bàbá mi mo kéwú lọ́dọ̀ bàbá àdù gbogbo àwọn àfáà wa tí wọ́n kọ́ wa ń kéwú lọ́dọ̀ bàbá wa ní Mahad wọn kọ́ wa látakò wọn kọ́ wa ní kẹ́ẹ̀mọ́ sí competition ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tànàbí sọ fún sallallahu alaihi wasallam pé ẹnikẹ́ni tó bá rí tí ò dáa
ṣẹ́dá kọ́lọ́hún fún lágbára kó fa hán yí padà àbí kálọ̀ fún lágbára kó fọwọ́ rẹ̀ yí padà tí ó bá lè ṣe méjèèjì yìí ni kó fọkàn yí padà ìyẹn ló lẹ jù ńgbà táwa sí ní ipò pé ká máa lò gbàgbọ́ tó lẹ so àdúpẹ́ lọ́dọ̀ Allah low battery. sí low battery. Low battery man. So àwọn kan wá pè mí ọ̀rọ̀ yìí àwọn táwọn rí sí ìkẹ́kẹ́ mú ní ẹ lọ gbọ́rọ̀ dáadáa kò sí ń tọ́jọ pé à ń takò yàn à ń establish truth òdodo à ń tẹsẹ̀ òdodo rinlẹ̀ ni láìjọ́ tọ́lọ́wọ́n báyìí ti dá ilé ayé tí àwọn kèfèrí ti máa wà táwọn òbílẹ̀jẹ́ ti máa wà lọ́lọ́run ti máa gbé àwọn kan dìde pé ọyá ẹ lọ yanjú ọ̀rọ̀ yìí torí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n da ọ̀rọ̀ rú mọ́ lọ́wọ́ so ẹyọ ẹnìkan so náà mórí tó kù níbi ọ̀rọ̀ yìí gbogbo àwọn yòókù tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ti wọnú ilé. wọ́n ti dákẹ́ wọ́n láwà ní kanáà. gbogbo wọn ti dákẹ́ dídákẹ́ tí wọ́n dákẹ́ yẹn ó túmọ̀ sí lójú àwọn èèyàn wípé ọ̀dà rẹ̀ páwọn náà òdodo ti yé wọn pẹ̀lú ògo Ọlọ́run ẹ rí iye àáfà oníyanrìn tí ó padà wá ṣe prógráàmù náà padà pé ń táwọn àáfà súnà ń wí bó ṣe rí nù. Àmín. pẹ̀lú ògo Ọlọ́run torí pé kò sí ẹ̀kẹ́ tá a fẹ́ gbà nù kó wo yanrìn kú tí wọ́n bá wo yanrìn kú iná ni kò nídìí pé wọn è ná ẹnìkan jáde ó ní ọ̀rọ̀ tí Amiru Jeshi sọ pé alimunẹ́jì múnà walimunẹ́jà múnà ó ní kò sẹ́rì fún wa ẹ̀rí wà fún ọ wá tún pẹ́ ibi tẹ́tí mọ̀ páwọn èèyàn wa yìí Ọlọ́run dákun bá ní tún wọn ṣe nu ọ wá ní ká ní bàbá yẹn wà láyé dìsìn yóò ti yí ọ̀rọ̀ yẹn padà ìkànkàn ṣé tí ṣé wàá dámọ̀ náà bá wà láyé wọn ò yí padà bí wọ́n yìí tí a padà. wọ́n yìí tí àti ẹ̀ ṣe padà wípé ìyẹn rìn wíwọ́ ọ̀dà so ẹ mẹ́jà tara wa ṣùgbọ́n intakàfẹ́ ṣàlàyé ó ní pé ẹ̀yin tí wọ́n ń wo yanrìn yìí fún ẹ jẹ́ ń tẹ̀síwájú díẹ̀ lórí àṣírí tí ń bẹ́nu yanrìn wíwọ́ ń tẹ́tù mọ̀ pé kínní yìí o òjé ni òjé màrínà fọ́gbó olẹ̀ ni ó ní pé tí wọ́n bá tẹ nǹkan yìí kalẹ̀ sẹ́rí gbogbo ohun tí ìkànnì sẹ́rí tó kà dùn mí mo sì ń wọ́nà bí màá ṣe kọ́lọ́hún ṣe rọrùn bàbá wa àgbà lámúnigun Ọlọ́run jẹ́ mi wọ́n gùn fún wa àwọn bàbá wa lágbàjì Ọlọ́run jẹ́ mi wọ́n gùn fún wa mo ń wá ọ̀nà tí màá fi dọ́dọ̀ bàbá tí màá fi lọ ṣàlàyé fún bàbá pé kí wọ́n bá wa pe ọkùnrin oníláwà níyẹn ó tó múra kankan ṣé rí kò bá ti dùn àwa tó yẹ pé kò wé láwà ní bàbá lámúnigun tí òwe láwà ní bàbá lágbàjì kọ́ máa sọ ọ̀rọ̀ tí ń sọ wòròwòrò tí ń sọ gbogbo tí ń sọ yẹn wòròwòrò ni ó tó wá ń dojú kéwu tútù ó tó wá ń dojú rẹ̀ rú àtàyà níjàlì jàmálù fi samuel khiyat ó wá ní jàmálù kìí ṣe ràkúnmí ní jàmálù èyí tí wọ́n tú sí okùn lé tí wọ́n bá ṣàdádà mímù àtàyà níjàlì jùmálù fi samuel khiyat tí wọ́n sì fún jíìmù rẹ̀ ní rúfú àti wọ́n sì ṣàdá mímù rẹ̀ gẹ́gẹ́ bí Ibnu Abbas ṣe tú in tó simple gbogbo àwọn àfà wọn àdákíní ìrù kámọ̀ torí nǹkan yìí Ọlọ́run wá ṣeun àwọn èèyàn ti wá gbọ́n òkú náà ti mọ ìràátà so Ọlọ́run dákun kó bá wa jẹ́ ká rí ẹni tí ó bá wa sọ̀rọ̀ yẹn fún bàbá lámúnigun àgbà àti bàbá wa lágbàjì pé kí wọ́n bá wa pé ọkùnrin yìí mo gbọ́ prógámù bàbá lámúnigun kan láìpẹ́ yìí bàbá wa ní èèyàn sì wò báyìí èèyàn sì wo sánmọ̀ kọ̀ wá rí títóbi Ọlọ́run lára sánmọ̀ débi pé ó wá tún kó ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ aláyẹ̀wò ń kó ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ ẹ bá ń sòògùn bàbá ní ẹ̀ńtọ̀n aburú ti ṣe bàbá lámúnigun tún sọ̀rọ̀ yẹn láìpẹ́ yìí tí mo tún gbọ́ wípé èèyàn wá wo sánmọ̀ báyìí kọ̀ wá nímọ̀ wípé Ọlọ́run tóbi Ọlọ́run ọba yìí tóbi yóò wá tó wá máa sáré kí yóò máa gbọ́rọ̀ rẹ̀ kí pé òun kò rí kó jàǹkáwọ̀ òun sùn òun lálàá kan àwọn ní Ọlọ́run ò wà pẹ̀lú irú ẹni bẹ́ẹ̀ ni so eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ yìí ti clear gbogbo ẹ̀yin èèyàn wa àwọn bàbá lámúnigun àwọn bàbá lágbàjì àwọn kọ́ ni wọ́n rán àwọn oníwọ̀nranwọ̀nran tí wọ́n ń ṣe wọ̀nranwọ̀nran yìí àwọn kọ́ ni wọ́n rán wọn ń ṣe o ibi táyìn èèyàn wọ́n ti wá kíyè sọ̀rọ̀ òun náà ní pé ẹ̀wẹ̀ tó tún wé láwà ní láìpẹ́ yìí títún sọ pé ifá ló mú ọba kan fáwọn ifá dá kìnìkan so sẹ́yìn náà ti rí pé eléyìí kò sí nínú ọ̀rọ̀ tí mùsùlùmí gidi gbọ́dọ̀ máa tẹ́tí gbọ́ tàbí tí ẹni tí ó pera rẹ̀ láàfáà tí ó máa sọ sẹ́ẹ̀rí yanrìn tí a bá kó yanrìn ilẹ̀ fún yín báyìí
ẹ kílẹ̀ abẹ náà ṣé fáwọn fi lọ mánà bí níbi Ifá kọ́ wọn fi lọ mánà bí tẹ fi mọ̀ pé wọ́n mọ ibi tánà bí wà. oníṣẹ̀tíwù tánà bí ọba láyé ànábì ọba ṣẹ̀tíwù láyé salawatullahi wa salamu alayhi ní tí wọ́n máa sọ fún ṣé rí àwọn nǹkan pọ̀ gan tó nídìí àtúnṣe Ọlọ́run kan sí àwọn èèyàn wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni gẹ́gẹ́ bí bàbá wọn wà sí àgbáyé ṣe máa sọ pé ẹ̀yin alùsùnà ní tẹ́ fẹ́ túnṣe ọ̀pọ̀ ẹ ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti gbọ́ a ṣe ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run wàláì tí ẹ bá ṣe pé ó yẹ kí wọ́n sọ pé ẹ ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ lóòótọ́ kéèyàn wé láwà ní lórí báyìí kó tó wá máa wá sọ̀rọ̀ Ifá pé Ifá dáa kí wá nìtúmọ̀ àrùn tó ń pèpè sí ǹgbà tó ti jẹ́ pé Ifá dáa tó wé láwà ní lórí bàǹtàbàǹtà bàǹtùbàǹtù tó wá sọ pé Ifá dáa ok kí ló wá ń pe àwọn èèyàn sí Ramadan gbà fún kí ló ń pe àwọn èèyàn sí kí wọ́n wá kírun fún ṣé ní pé ọ̀rọ̀ yẹn ó ti contradict ẹ̀yin èèyàn wa tẹ́ ń gbọ́rọ̀ alladhina yastami'una al-qawla fayattabi'una ahsana Ọlọ́run bá a fi sínú ẹni tó jẹ́ pé bó ti wù kọ́rọ̀ òré lu ọ̀rọ̀ tó ń bá gbọ́ tó Ọlọ́run ó ṣàánú rẹ̀ tí ó fi lè dá gidi mọ̀ nú ọ̀rọ̀ nígbà tá a fà bá fi sọ pé ẹ mọ̀ dá wọn lóhùn Ifá ti tẹ̀ dá kí wọ́n lọ́wọ́ ní ẹ wá kírun fún kí ló ní ẹ máa gbàwẹ̀ fún so gbogbo yẹn kì í sọ̀rọ̀ mo fẹ́ clear àfọ́ oníláwàní tó sọ pé ìmọ̀ kọ̀kọ̀ òun ni ibi kí wọ́n yí ara èèyàn wò kí wọ́n mọ̀ bóyá ó ní ibà ìmọ̀ kọ̀kọ̀ gẹ́ẹ̀bù náà ni òun ni kí wọ́n máa ti ń bẹ nínú aláboyún a wàá sọ fún ọ ká kọ́kọ́ clear yẹn pé àwọn onísáyẹ́ǹsì gan in tí wọ́n sọ fún wa nínú ìmọ̀ sáyẹ́ǹsì ni wípé there is no absolute truth in science tọ́rọ̀ ń fẹ́ èbó ṣé èbó fífọ̀ ṣé baba Lámúnigun gbé èbó ṣé baba Lágbàjì gbé èbó ṣé baba Máàdù gbé èbó so káàpọ̀ kọ́ ọmọ fẹ́ èbó ebédè ni o lè sọ tó wọlé sóyí nǹka ọ amúra kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ kọ́tà mọ̀ pé ọkàwé òun ṣe kíní kan báwo kíní kan òun ṣe báwo kẹ́mísírì kí ló kàn wá gbogbo yìí o kí ni tí yẹn fi kàn wá ìpìlẹ̀ ni tó gbé láwàní rù sórí gẹ́gẹ́ iléèwé tí wọ́n múra kankan ìyá tó ń pé torí ọkà iléègbé làwọn ń pè wọ́n sì ráìtì nígbà tí wọ́n ń pè níléègbé àwọn baba Lágbàjì àwọn baba Lámúnigun Ọlọ́run kó jẹ́ kí àtúbọ̀tán àwọn baba wọn dáa àwọn baba wa Lágbàjì baba Lámúnigun tí wọ́n ti lọ Ọlọ́run dákun bá wa yáfi wọn iléègbé ni iléèwé ńgbà náà gẹ́gẹ́ bí ti ń ṣẹlẹ̀ so kí àfa ọmọ nǹkan méjì kan bẹ kò sínú tó yẹ ká mẹ́ta ni kò sínú tó yẹ káàfọ òfìsè fáàrí láyé tó bá jẹ́ pé àfọ àti ẹ bíire àkọ́kọ́ kò sínú pé káàfọ ọmọ fi ṣe fáàrí pé òun lówó lọ́wọ́ wàláì làzim owó pé tẹ bá mọ mọ́tò tá ń gùn tẹ bá mọ ilé tá a kọ́ ẹ̀rí tá a tẹ́ sọ́rùn ni ẹ wá sọ ẹ wá gbó wa ó níye tó jẹ́ kò sínú tá a fọ olóríire gbọ́dọ̀ fi ṣe fáàrí pa ẹnìnú ẹlẹ́ẹ̀kejì èmi àtàwọn ọba là ń jókòó èmi àtàwọn gómìnà là ń jókòó kò sínú oríire fàáfàá pa wàláì lazim so kọjá pé ìtọ́ máa fi ṣe fáàrí fún wa ó ní pé wọ́n pè wá ní White House wọ́n pè wá l'Aso Rock àwọn àtàwọn gómìnà lájọ ń jókòó àti kí tó wá ní àwọn gómìnà tí wọ́n ń wá àwọn bàbá wa tàná táwọn bàbá ń pé ẹ máa lọ àfẹ́yìn tí wọ́n fẹ́ fi ẹ́ sasọ yìí tí wọ́n ò gbà kálukú ọlọ béèrè ìtàn ẹ lọ wo wàhálà tí àwọn ìdí àgbọn kankan ṣe lórí pé wọ́n sáfẹ́ fàṣẹ Ádámù mọ́ra ẹ lọ wo wàhálà táwọn olóṣèlú lẹ ṣe lórí pé wọ́n fẹ́ rojú bàbá wa ní Mahad wọ́n fẹ́ káwọn orí bàbá Mahad wọ̀ tí bàbá ó pé kíni ìkẹ́ sójú tèmi tó olówó ńláńlá lùbàdàn yìí tó gbé tàfsírì ààrẹ gbóúnjẹ lọ fún bàbárí ó ní adákọ̀ ọwọ́ mi lẹ́ẹ̀ ti jẹun báyìí ọwọ́ mi báyìí tó lówó ńláńlá yọ̀ ń tàfsírì báyìí tí bàbá ní kí ló dé bẹ́ẹ̀ ń da ọgbà ẹ̀rú wọn ni kíní kan lóde wọn ni kí bàbá adé ńkọ́ kójò kó kábí ọba tó ti bá rẹ àwọn àfáànù so kò sínú fáàrí káàfáà torí pọ̀ wá ń sọ èbó kò sínú fáàrí kankan pò ń sọ èbó ọ̀wà tó wá rí ké ó pè ọ̀wà rí ké ó tú èbó lọ wá ń so gbogbo àwọn onísáyẹ̀nsì gan táàfáà yẹn rí fáàsì wọ́n ní there is no absolute truth in science wípé hypothesis kí wọ́n tó declare rẹ̀ ní theory wọ́n ṣe wàhálà yóò tó bíi 4 lórí theory kan
ló tó sàmọ̀ sí pé àìbáyìí ni ó tún bọ́lẹ̀ àìbáyìí ni kankan tí wọ́n bá tún wá discover rẹ̀ gan pé ọjà sójú ẹ̀ wọ́n wà tún ní kìí ṣe kọ̀wá absolute o that means pé tó bá tún fẹ́ ṣe kínní next time ó tún gbọ́dọ̀ ṣe ìwádìí o ṣé eléyìí túmọ̀ sí pé àwọn náà ń sọ pé try and error ó ní táwọn ń ṣe o. wọ́n dà tó fi proof ti yẹn rìn. so wọ́n fi proof tí pé try and error ni o ẹja kóyún sẹ́gbẹ̀ẹ́ ẹ wá já bí àáfà tó múra kankan pé yanrìn ń rína yanrìn ń wòran a wàá sọ fún ọ wípé Alkaosaji tọ́jẹ́lé alákọ̀ọ́kọ́ nù yanrìn ọmọ ní ti ń sọ tó bá wá jáde fún Mr. A ọ̀rọ̀ ẹyọ kan tó bá sọ ǹjọ́ tó bá jáde fún Mr. B náà ọ̀rọ̀ ẹyọ kan náà ni ó tún sọ. ní Alkaosaji. Alkaosaji ilé kọ̀ọ̀kan ọlọ́rọ̀ kan ni wọ́n. gbogbo wọn ọlọ́rọ̀ kọ̀ọ̀kan ni wọ́n. so ti yé bí lápèjúwe nísìn tí wọ́n bá mú làmẹ́rì ó ní bẹ́ẹ̀ ṣe ka làmẹ́rì ìkan lókè ìkan nsàlẹ̀ ó ní làmẹ́rì wọ́n ń pè ní dọ̀míìrù ni wọ́n wá ké lédè àwọn àgbàlagbà jọ̀hún wọ́n fi dọ́ọ̀dì kí lam lódì làmẹ́rì dọ̀míìrù so ibi tó bá jẹ́ ẹyọkan lókè ẹyọkan nsàlẹ̀ wọ́n mú kan lókè wọ́n mú kan nsàlẹ̀ yẹn ètò ayé pé ẹyọkan nísàlẹ̀ ẹyọkan náà wọ́n mú ètò ayé pé ẹyọkan ní lókè ẹyọkan náà ni wọ́n mú níta wọ́n fẹ́ lò ń bẹ̀ ó ní wípé bó bá jẹ́ pé Alkaosaji nílé tó fẹ́ sọ̀rọ̀ fún Mr. A nǹkan ẹyọkan tí wọ́n bá sọ báyìí òun náà ni wọ́n sọ tó bá tún wá dijọ́ míì tí Mr. B tó bá tún jẹ́ pé Alkaosaji náà ló tún ní kíní tún fọ́ọ̀lù sí lórí tó tún fẹ́ sọ̀rọ̀ déédéé tí ẹ sọ fún Mr. A náà wọ́n sọ fún Mr. B ẹ wájá tún wá padà sínú sáyẹ́ǹsì ìwọ tó ń sọ wípé tó fẹ́ mọ fi sáyẹ́ǹsì wé yanrìn tó ní inú sáyẹ́ǹsì náà ni wọ́n ti yọ yanrìn ṣé ọwọ́ wa yìí ọwọ́ wa àtẹ́lẹwọ́ wa yìí bó ti wù kún ó jọ bíyàn papọ̀ tó ṣé bákan náà ni àtẹ́lẹwọ́ wa rí tá a bá tẹ̀ ká báyìí tá a bá tẹ̀ ìka báyìí bá a ṣe pọ̀ tó láyé tèèyàn méjì ọ̀pápọ̀ sáyẹ́ǹsì sì proof ẹ̀ bá a ṣe pọ̀ tó láyé bá a ṣe pọ̀ tó láyé tá a bá tẹ̀ ká báyìí ìka ọ̀pápọ̀ ìyẹn ni biometric kẹ́ mọ̀ pé nínú science àwọn òdúró ìmọ̀ nìyẹn kò yẹ ṣe pé wọ́n ń sọ pé àwọn ọmọ kọ̀rọ̀ into absolute into glaring tó hàn òun làwọn ibẹ̀ ni result wọn máa sọrí sí ètí ọ̀bá ráyè sọrí bẹ́ẹ̀ ni ó pè tọ̀ àwọn kúkú ti sọ fún yín tẹ́lẹ̀ wípé kò sí absolute truth nínú nǹkan yìí because gbogbo technology tá à ń sọ yìí wọ́n ti gbé ilé ọmọ ẹlòmíì kú ò tó ìtò bímọ so gbogbo technology tá à ń sọ yìí ló já mọ́ pé tóbìnrin ọ̀bá menstruate kò lè lóyún a sì ti róbìnrin tó ti wọ demorrhage tó ti padà bímọ tó padà lóyún tó padà bímọ táwọn dókítà gan sọ pé eléyìí miracle ni so àwọn dókítà gangan tí wọ́n lọ fún sáyẹ́ǹsì gan yàtọ̀ sí wọ alálùmọ́ra wọ́n máa sọ wípé tọ̀ we care God cures what does that mean we care God cures pé tọ̀ àwa kàn mọ̀ pé ọ̀gángan ojú egbò tí a rí yìí ká fi spirit sí ká fòwú sí ni o Ọlọ́run ló lè jẹ́ ọ̀sán o wọ́n ti yọ̀ràn kúrò lọ́rùn ara wọn ìwọ ń sọ pé ọmọ kọ̀rọ̀ ìwọ ń sọ pé ọmọ tó lè ṣẹlẹ̀ àwọn tó wá dá yanrìn ilẹ̀ gẹ́gẹ́ nǹkan ń ṣe wọ́n lójijì Allahu Akbar àwọn tó dá yanrìn ilẹ̀ gẹ́gẹ́ àwọn yanrìn gẹ́gẹ́ nǹkan ń ṣe wọ́n lójijì so òun náà ni àwa ní ẹ̀yin èèyàn tẹ́ kàn máa gbọ́ wá sí tẹ́yìn náà kàn wá máa hó ó yẹ kẹ́ ẹ bá bi àáfàá tó múra kankan pé alóhùn lè fi yanrìn sọkọ̀ọ̀kọ̀ kó wá open platform ká máa bí léèrè béèrè nsìn ká máa ṣàyẹ̀wò kó sì máa sọ fún wa ní ìsìn yóò fẹ́lì wàhálà yóò fẹ́lì so ìka wa ìtábàtẹ biometric ìka wa ọ̀pápọ̀ ọwọ́ A kò ní papọ̀ mọ́wọ́ B Alkaosaji ẹyọ kan ṣoṣo tí ń tú kéwú fún Mr. A náà ni ó tù fún B náà ni ó tù tú ètè Z ọ̀rọ̀ kan náà ni ó sọ fún wa. ní Alkaosaji òun ọ̀lọ́rọ̀ mi lẹ́nu ẹyọ kan ni ọ̀rọ̀ ẹyọ kan ni ọ̀rọ̀ tó bá sọ fún èmi ká ní ẹni mú ọlọ́mọdé wọn mú fún mi ọ̀rọ̀ tí a bá mú fún A tó bá lọ jẹ́ pé orí rẹ̀ ni ọ̀rọ̀ ti wá tí ó sọ̀rọ̀
ọ̀rọ̀ tó bá sọ fún A ni ó sọ fún B ni ó sọ fún C ni ó sọ fún D ni ó sọ fún E tí èdè Z àlẹ́kà onílé kejì tó bá yẹ pé òun ni làmẹ́rì mú pé òun lọ fẹ́ tú odù òun lọ fẹ́ tú odù lọ fẹ́ sọ̀rọ̀ fàláyẹ̀wò ọ̀rọ̀ tó bá sọ fún A ni ó sọ fún B ni ó sọ fún C tí èdè Z káníjà máa lọ fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ kan sọ náà ní tó bá sọ fún A ọ̀rọ̀ tí kálukú wọn ń sọ lámọ́ o ọ̀rọ̀ tí kálukú àwọn nǹkan yìí ń sọ òun lámọ́ ẹja tó fi hùn sẹ́gbẹ̀ẹ́ ẹ wá jáwọ́ bọ́ síbi ọ̀dọ̀ àwọn tí wọ́n máa wo nọ́mbà ẹ pé àwọn kan máa sọ yín pé ìràwọ̀ eléyà tẹ́lẹ̀ yọ papọ̀ ẹ wo bí èèyàn ṣe wà láyé ẹlòmíì ó ń jẹ́ bí Sheikh wa ṣe ń jẹ́ Sulaiman Ibrahim yìí a tún rí ìlú bòmíì tẹ́nìkan náà tún jẹ́ Sulaiman Ibrahim nbẹnu bàdàn mú lè já lọ jìnnà tó náà tún jẹ́ Sulaiman Ibrahim ẹ̀ta àjọjáde ń kọ́ ayédè àbá ayédè bẹ́ẹ̀ni Sulaiman Ibrahim ẹ̀yin náà Sulaiman Ibrahim tí a bá wá béèrè pé ẹ dákun kí ló kọ ìyá yín lápèjúwe tó bá ní à Sulaiman ló kọ mi ìyá mi ń jẹ́ Ráfátù ẹlòmíì náà òun náà ń jẹ́ Sulaiman ìyá rẹ̀ ń jẹ́ Ráfátù so ìràwọ̀ kan náà ni wọ́n jọ ní sí nǹkan kan náà wọ́n á jọ ṣe láyé so irọ́ ni kinní yẹn kẹta pé ẹ orúkọ rẹ wọ́n wà á ṣírò rẹ̀ orúkọ rẹ̀ ń jẹ́ báyìí orúkọ ìyá rẹ̀ ń jẹ́ báyìí wọ́n ṣírò rẹ̀ papọ̀ ntọ́ bá sọ ó ti ní àwọn nǹkan kan tí wọ́n kó jọ nọ́mbà yẹn 1 to 9 ní number 1 number 2 number 3 number 4 5 6 7 8 9 orí 9 yẹn lọ dúró sí wọn àmọ́ bí àwọn nǹkan ṣe wá wọnú ara wọn ẹ tó bá yẹ pé number 1 òun ni nọ́mbà tiẹ̀ wọn àwọn nǹkan báyìí gẹ́gẹ́ bí tí àwọn kan náà ń ṣe tí wọ́n máa ń ṣèwé rẹ̀ jáde báyìí tí wọ́n sọ pé ọmọ tí wọ́n bá bí ní May ṣé ọmọ wọn máa sọ ọmọ tí wọ́n bá bí May ó lè jẹ́ kinní kan ọmọ tí wọ́n bá bí ní June ó lè jẹ́ kinní kan try and error ni gbogbo ọ̀ràn tí jẹ́ pé ká wòṣẹ́ ká fẹ́ mọ kí ni ó ṣẹlẹ̀ lọ́la try and error ni Islam takò Islam ò fọwọ́ sí ọlọ́mọ olóyún Islam sọ pé kólóyún ọlọ́mọ wo gender wípé ẹ sọ́kùnrin àbóbìnrin Islam sọ bẹ́ẹ̀ pé kólóyún ọmọ wo gender rẹ̀ ntí wọ́n kíní yẹn wà fún ojú pé sọmọ wà ní ipò tó dánú aláboyún nǹkankan ìnìyẹn wà fún àìmọye ẹni tí ẹ fi yẹn sọ fún pé ọkùnrin lọmọ rẹ̀ tó bí obìnrin àìmọye ẹni tí ẹ sọ fún póbìnrin lọmọ rẹ̀ tó bí ọkùnrin ìyàwó tèmi ńjọ́ tó lóyún ọmọ tèmi tó lóyún gbogbo scan sọ fún apébèjì ni ẹyọ kalabidisi gbogbo scan sì sọ pé ìbejì ni gbogbo àwọn ibi tó lágbára ńlẹ̀ yìí tí wọ́n ti lè sọ pé tó bá ya scan bẹ́ẹ̀ ọkọjá bẹ́ẹ̀ o gbogbo bẹ̀rẹ̀ lọ́lẹ̀ yìí ìkejì náà ń bọ̀ ìfẹ́ máa dákọ ni ọmọ òun ti ọmọ tó ti wọ secondary school ń bọ̀ sẹ́ so ta hospital tá padà bímọ sí wọ́n wá ń wò pé ń bò bí ẹyọ kan wọ́n wá ní scan yìí ìbejì ní scan sọ pé wà ń bẹ́ẹ̀ mo ní ṣe bí èso ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ebi scan lọ sọ pé ìbejì ní ìkejì wàá dànù rẹ̀ ń sìn ẹyọ kan ló bí adúpẹ́ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala so yẹrin wíwò abèrè challenge àríkẹ́ challenge ọ̀rọ̀ kan sọ náà lẹ́kàn ń pààrà ntọ́lọ́run ti fáànà bí ọlọ́run kan ìkànkàn ṣé kọ̀wá lè fáwa náà kò lè fún yín o ìtí òfin lè fún ni yí pé ṣẹ̀ríà àwọn tó kọjá lọ kìí ṣe ṣẹ̀ríà wa gẹ́gẹ́ bá a sọ fún yín torí pé ọ̀nà tọ́lọ́ ń gbà bá àwọn tó lọ wí nǹkan nígbà bá wa ìjọ ànábì ìwí sallallahu alaihi wasallam ṣe máa béèrè báwí èèyàn náà so gbogbo àwọn nǹkan yẹn kò bára wọn lọ o yẹ̀rìn wíwò mo ti ṣàṣírí rẹ̀ fún yín wípé kò sí nǹkan kan bẹ̀ tí wọ́n bá ṣàlàyé rẹ̀ fún yẹn sìn ọpọlọ ni so kódà ẹni tó bá lọ ṣe kí ni wọ́n ń pe ìmọ̀ yìí psychology yóò gùdù débi pé torí pé oníyanrìn tó bá tẹ ogbó ẹ̀ kalẹ̀ tán báyìí ọ̀rọ̀ náà ni wọ́n máa tì sí wọ́n tó fẹ́ béèrè ọ̀rọ̀ lẹ́nu tó bá tẹ yanrìn kalẹ̀ báyìí wọ́n ní kí ní paniláyà bóyá orí nǹkan kan ìbẹ̀rù ilé ìbẹ̀rù wọ́n ní kí ní paniláyà náà bá tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ lẹ̀ ẹ ṣeun bàbá nǹkan báyìí ni iná là ń wò yìí iná ló ń wò yìí kí ló tó fi béèrè lọ́wọ́ pé wọ́n ní kí ní paniláyà wọ́n nírú aláwo làlá bẹ́ẹ̀ náà ló ṣe wà nínú ẹ́ǹdínlógún náà nínú ifá dídà náà
wọ́n máa fi ọ̀rọ̀ béèrè ọ̀rọ̀ lẹ́nu yín ni ẹ dẹ̀ rí pé àwọn tẹ́jọ́ lódodo lójú ọ̀nà irú bẹ́ẹ̀ o làwọn doctor medical doctor tó bá dọ́dọ̀ medical doctor yóò máa béèrè lọ́ọ̀ rẹ ni irú oúnjẹ wo lẹ jẹ irú symptom wo lẹ ní ni ó fi máa discover pé yóò máa kàn kálẹ̀. ṣé kí ni mo yà yín rí. sọmọ sẹ́yìn ẹ̀rì tiẹ̀ ni so àwọn ọ̀sọ́ wípé kọ̀rọ̀ làwọn ń wò àwọn ń béèrè ọ̀rọ̀ lọ́dọ̀ patient wọn láti fi kó experience jọ pé tó bá fi lè jẹ́ pé ó ṣe ìyá yín àbí bàbá yín rí a jẹ́ pé ẹ jogún ẹ̀nu irú symptom wo lẹ máa ní tẹ bá ń sùn ṣáìdì ibo ni orí tẹ ní máa ń fọ yín kìí ṣe pé dókítà sọ wípé òun máa ń tó wọn fi sọ wípé báyìí ni ti ń ṣe ọ́ tí dókítà bá yẹ̀ fún pé yẹn wò tó bá di pé ọ̀gá ìyẹn normal nǹkan tó máa ń pè kó ó ti kú ò níye ìntọ́ yẹ kọ́ wà ìbéèrè wà bẹ̀rẹ̀ bó lẹ̀ ń sùn tẹ́ bá sùn ìgbò lẹ̀ máa ń jí táàmù lẹ̀ fi máa ń ṣiṣẹ́ ìgbò lẹ̀ máa ráyè rẹ́sì ìyẹn náà wọ́n máa kọjọ tí wọ́n fi rí i pé n tó súnmọ́ kọ́ jẹ́ pé ó ṣe òun náà ní kí ló fà á tí dókítà medical doctor fi padà sọ fún yẹn pé tọ̀ sorry lẹ́yìn gbogbo ohun táwọn ṣe gbogbo ẹ̀ sorry náà lọ padà já sí ọlọ́mọdé ọmọ já sí sorry fún wa. So àwọn ò parọ́ ṣùgbọ́n ìwọ tó sọ fún wa wípé o lè máa fọ́ ọkọ yẹrìn èèyàn ò léwó yẹrìn báyìí láyé kó sì sọ ti ń ṣẹlẹ̀ àlìjẹ̀nù lẹ́yà máa lò òmọ̀ lọ́yà máa lò àsọbádé lọ́yà máa lò ṣùgbọ́n kọ́ yẹ pé yẹrìn tí gbogbo ayé jọ mọ̀ yìí tí àfàfàtà ìtúkí tó ṣe tíra lórí rẹ̀ yìí tó yẹ pé lọ́gá gbogbo yín yìí irọ́ ni ọpọlọ ni làákàyè ni ọlọ́run dákun abẹ́ ọ mọ̀ ṣe wálé ní tí ó gọ̀ so àárí ẹnì kankan kó fọ́n challenge yìí pé kó jẹ́ àjọbọ́ ta ó ní bóun ṣe fẹ́ ṣàlàyé rẹ̀ fún wa ká tún máa ṣàlàyé rẹ̀ fún gan pé àyín tó ń tẹ̀ ìgan ọ̀mọ́ tẹ̀ bí ẹ ṣe tẹ̀ rèé tó bá ti ń tẹ̀rọ la sọ fún ọ pé irọ́ lọ ń tẹ̀ yìí tó bá wà tẹ̀ tá a wà sọ fún ọ pé ọyá sọ bí ò tí rọ́rọ̀ sọ fún ajáde ń bẹ̀ ọ wà sọ fún ọ pé ilé kan lọ sọ̀rọ̀ a wà ṣàlàyé fún ọ pé ọ̀rọ̀ tó fẹ́ sọ pé lè sọ jẹ́ aṣọ òun náà ní ntẹ ẹ̀hún ni ẹ̀gbọ́nsẹ́ wọ́n hun nǹkan jọ ni pé tí kìíní yìí tó bá ti lè jẹ́ pé báyìí lọ́ bá ṣe báyìí la sọ pé ń wí tó wáyé pé báyìí ni báyìí la sọ pé ń wí àṣírí tó wá wà ń bẹ̀ tán pátápátá yẹ́nyẹ́ tí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ mọ̀ pé ẹ má lọ tẹyẹ rìn mọ́ ni pé nígbà wọn bá kọ nǹkan mẹ́rìndínlógún lẹ̀ 16 ìkọ̀ọ̀kan ló sì ní ti ń sọ ilé kọ̀ọ̀kan ló ní ti ń sọ ilé 16 wà ńlẹ̀ àárẹ̀ tí ń sọ ọ̀rọ̀ ilé àìsàn àárẹ̀ tí ń sọ ọ̀rọ̀ ilé ìyàwó àárẹ̀ tí ń sọ̀rọ̀ ilé ọkọ àárẹ̀ tí ń sọ̀rọ̀ ilé ìbẹ̀rù àárẹ̀ tí ń sọ̀rọ̀ ilé owó àárẹ̀ tí ń sọ̀rọ̀ ilé ẹbí pé ẹbí èèyàn kankan tí wọ́n bá wá mú eléyìí tí wọ́n bá sọ tó bá ta tu tó ní kèsè tiẹ̀ ńgbà wọ́n bẹ̀ múlé mẹ́rìndínlógún èwo wà ní ọ̀rọ̀ aníríkà àbí méjì tí ó jẹ́ tiẹ̀ tó mírí pé bàbá jánà so èèyàn máa rí ẹyọ kan nínú mẹ́rìndínlógún yẹn tí ó padà jọ bíi pé bàbá jánà lápèjúwe tí àlékà bá sọ pé báyìí ni ọ̀rọ̀ ń pa owó nkankan tó bá ní tiẹ̀ ọ̀lọ́ bẹ́ẹ̀ yọ á lè tí ó sọ̀rọ̀ àlá tó bá ní tiẹ̀ ọ̀lọ́ bẹ́ẹ̀ á lè tí ó sọ̀rọ̀ ń pa pé ẹbí rẹ̀ le tó bá ní tiẹ̀ ọ̀lọ́ bẹ́ẹ̀ á lè tí ó sọ̀rọ̀ ń pa pé ọ̀ ń pọ̀ ṣù nkankan là wọ́n ní nkankan là ń lé yìí ẹ síbẹ̀ bẹ́ẹ̀ ni bàbá nǹkan báyìí ni ta níbẹ̀ láyé tí ò lé nǹkan so kò sékọ̀ yàtọ̀ sáwọn tí wọ́n máa sọ pé àwọn ta egbòogi ẹ̀yìn kìnnìkan tí wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ òórò kan síra rẹ̀ orí ẹ̀ ń kú rì ẹsẹ̀ rẹ̀ ń gbẹ̀ rìrì ara rẹ̀ ń gbẹ̀ pẹ̀pẹ̀ nǹkan kan sọ kúlúkúlú ní ara rẹ̀ kankan èèyàn onímọ̀gbà tí ó rí pé ẹ bá mú kinní ìkan ṣe mí nù àwọn nǹkan yìí so yẹn nìyẹn ilé mẹ́rìndínlógún ni inú ilé mẹ́rìndínlógún tí a bá tò lẹ̀ báyìí tí ìsinmi tí ilé kọ̀ọ̀kan sọ tí a bá bẹ̀rẹ̀ sí nílé sí ọ kò sí ní nítorí pé ṣàìtọ́n tó o ti fi ààyè lẹ̀ fún pé kó fi ẹ̀mí rẹ ṣeré ṣàìtọ́ni ti kọ̀nẹ́ẹ̀tì ẹ̀mí rẹ mọ́ gbogbo tí a bá sọ ibẹ̀ lọ́kàn rẹ wà so wọn ò dẹ̀ gẹ́ẹ̀tì ẹ níparí jàmá òun ni wípé bẹ́ẹ̀ bá ṣe ń pẹ́ sí nínú yanrìn títẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe máa làwọn yóò ṣe máa sọ pé bàbá yìí mọ nǹkan tó ṣẹlẹ̀ sí wa rí ni torí wípé ẹ mọ̀ wípé ntẹ̀yẹ̀ ti máa rásà
tó ti mọ́lá tá bá ń sọ̀rọ̀ báyìí nínú body system èèyàn báyìí a sì máa wò tá bá ń wò yẹn báyìí tá bá ń sọ̀rọ̀ tá bá ń kíyan rìn àwọn onífàdà máa ṣe tí a bá ń kì í wọ́n kọ́ ṣe bí ẹ̀pọ̀ ìwọ kọ́ làwọn bá sọ̀rọ̀ wọ́n máa kó fáyọ̀ wọ́n máa dà wọ́n máa kì í àsìkò tí ń kí un nǹkan kọ̀ọ̀kan ọ̀rọ̀ kọ̀ọ̀kan wọ́n máa wo bó o ní ara rẹ̀ ṣe ń ṣe sí tí a bá ní ló ṣe kinní kan ló ṣe kinní kan fún kinní kan tó yẹ pé ẹ kì í àbí. ló ṣe kinní kan ńgbà tí kinní kan iṣẹ́ la rí ọwọ́ wa ń kákò ojoojúmọ́ ni iṣẹ́ ń pọn lójú aṣọ ọ̀pọ̀n lọ́rùn iṣẹ́ ní ìjẹ́ ìlírí ẹni tó yẹ pé àìrí jẹ àìrí ṣe ní ìdàláàmú ara rẹ̀ lásìkò yẹn yóò change so wọ́n ti mú sọ́wọ́ ẹ rí i pé ifá yẹn ni wọ́n máa bá sọ̀rọ̀ ìyẹn nìyẹn náà ni tí wọ́n bá ń tẹ̀yẹ̀ rìn báyẹn ni wọ́n èdúró ìyẹn ni tí ẹni tó ṣe tíra sọ fún wọn wípé tí wọ́n bá ń tẹ̀yẹ̀ rìn wọn ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ tí wọ́n bá ń tẹ̀yẹ̀ rìn wọ́n wà máa bára wọn sọ̀rọ̀ ẹni tí ń tẹ̀yẹ̀ rìn gẹ́gẹ́ wọ́n máa sọ̀rọ̀ sínú ara rẹ̀ but yóò máa sọ jáde tí ẹni tí ń bẹ wájú rẹ̀ tó dà níyàn ó máa gbọ́ ibi ètò bá jọmọ́ tiẹ̀ ara rẹ̀ ó change nínú àdámọ́ ọmọ ẹ̀dá ènìyàn ni pé tí wọ́n bá ti sọ nǹkan kan tó wá lọ jọmọ́ nǹkan tí ń bẹ lára rẹ̀ inú kó mí kalẹ̀ inú kó tún jòkójó inú kó yóò sá gíbu sáyìn tá a fọ́ fi mọ̀ pé nǹkan báyìí ni iṣẹ́ yín ò lọ déédé. kò lọ déédé. o ti wọ kóòdù. tó ìyẹn ní kó máa. ọ̀nà àwọn pásítọ̀ perfect ti wọn làwọn pásítọ̀ fi máa sọ pé ọ̀ya ẹ̀díjú ẹja gbàdúrà ọ̀nà tó bẹ́ẹ̀sì láti yànyàn jẹ ẹni tó ní wọ́n díjú wọ́n já wọn gbàdúrà ò ní díjú ní tiẹ̀ ẹ wà rí i pé kò sí pásítọ̀ ọ̀hún nǹkan kọ̀ọ̀kan ní ọ̀mà mú wá tí gbogbo àwọn èèyàn bá díjú lápèjúwe yóò àmọ́ ní bàbá o àwọn ọmọ rẹ ni wọ́n wólẹ̀ sí iwájú rẹ ẹni tó ń wá iṣẹ́ bàbá fún ní iṣẹ́ wọ́n pe àmì ó ti wo ẹni tó yẹ pé iṣẹ́ lòun wá àsìkò yẹn àmì tiẹ̀ ó yàtọ̀ sẹ́ni tó níṣẹ́ lọ ó ti tágẹ́ẹ̀tì ẹ̀ tó lóun ò ní díjú bàbá gbogbo àwọn ọmọ rẹ ni wọ́n wólẹ̀ síwájú rẹ ó mọ̀ pé kí èèyàn ọmọ bímọ ò dára gbogbo àwọn àgàn bàbá fún wọn lọ́mọ ẹni tó yẹ pọ̀ ọmọ lòun wá àmì tiẹ̀ ó yàtọ̀ sẹ́ni tó ọmọ ti sú bàbá ní ẹ̀jẹ̀ alájú tí gbogbo wọn bá lajú wọn ṣe wà á lajú yóò àgbé wọn sọ fún wa pé nǹkan báyìí lárábìnrin yìí ń wá àgbémọ́ra ni kò síbi kẹ̀kẹ́ táwọn náà ti lè sọ fún wa wípé ojú dídì ń bẹ ẹnu mẹ́jẹ̀mú gbígbàdúrà fáwọn kẹjá díjú so kálukú ló ní ọ̀nà tí ó gbà pàfẹ́ẹ̀tì ọ̀nà tí ó gbà máa jẹun lára àwọn tó bá jẹ́ àgùntàn nú ẹ̀sìn wọn tó ti yé ayo àwọn tó bá jẹ́ àgùntàn nínú ẹ̀sìn kọ̀ọ̀kan kálukú mọ ọgbọ́n tí wọ́n dá lápèjúwe ẹwà babaláwo wọ́n gbọ́n gan kí ló fà wípé tábùké bá kú kí wọ́n má sí òkú rẹ̀ torí pé àwọn babaláwo máa ń lo ike wọ́n á wò pé wàhálà ni ó jẹ́ ká ẹsẹ̀ lọ sìnkú rẹ̀ ẹgbẹ́ inú kòkò sábùké ò sínú lárúbáwá sábùké ò sínú èbó sẹ́nu kòkó wọ́n sí wọ́n sí agbárí ọ̀nà tí wọ́n nu so ọ̀nà jẹ́ látara ẹni tó bá jẹ́ àgùntàn nú ìsìláàmù òun ni yanrìn wíwò òun ni tẹ̀síbà wíwò ọ̀nà ni ìjẹ́ láti pé èdèdèrìn tí bá ń bẹ nú ẹ̀sìn kọ̀ọ̀kan ló ní dèdèrìn yes àwọn ẹ̀sìn kọ̀ọ̀kan ẹ̀sìn Christianity ó ní àwọn dèdèrìn ẹ̀sìn mùsùlùmí ó láwọn dèdèrìn ẹ̀sìn àwọn onífá ó láwọn dèdèrìn so gbogbo àwọn tí wọ́n wá jẹ́ oníjẹkújẹ àwọn afagbáríjẹun ẹ̀sìn kọ̀ọ̀kan náà ló tún ní àwọn babaláwo afagbáríjẹun wà àwọn pásítọ̀ afagbáríjẹun wà àwọn àfá afagbáríjẹun àwọn náà wà kálukú wọn lọ́wọ́ àti wá ní àwọn ọ̀nà tí wọ́n fi máa jẹun lára àwọn dèdèrìn so ti clear so ìyẹn lọ́pàá. ṣé pé dèdèrìn ní wo yanrìn. dèdèrìn ní ẹni tó lọ wo yanrìn ẹni tó 419 lẹni tó ń wò. ẹni tó ń wo yanrìn gbọ́n 419 lòun òun ni pàgùntàjẹ́ ẹni tó lọ pé wọ́n bò ń wo òun ni dèdèrìn torí bí ẹ bá ṣe dèdèrìn kí lọ dà ní ẹ̀sìn bí owó kí ni ẹ ń wí fún ọ ọ̀rọ̀ bíi 15 lèèyàn wàá sọ kalẹ̀ kọ́ wá pé ọ sáré ètò wá jẹ́ pé ọjọ́ mọ́ tiẹ̀ nínú rẹ̀ so
gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan ló ní àwọn èèyàn tí wọ́n wò pé dèdèrìn ò lè tán láyé, kódà àwọn gan máa sọ pé dèdèrìn ò lè tán táyé tán. So ní wàá kírètì ọ̀nà àwọn tẹ́ kírètì ọ̀nà yẹ̀pẹ̀ wọn, àwọn tẹ́ mọ̀ pé torí àwọn dèdèrìn tá kò kúrò níbi tá gbójú wọn kúrò níbi ifá direct tá wà fún ẹni indirect ifá. So indirect ifá oníyanrìn wíwó odù mẹ́rìndínlógún òun lọ́wọ́ àánú odù ifá o, odù mẹ́rìndínlógún náà ní ti yanrìn o. So ìfagbárí jẹun ìgbéyàn mára kò sí nǹkan kan tí wọ́n wò ń bẹ́ o. léètọ́ wa parí rẹ̀ wá ní pé kò sáàfà tó lè sọ yí pé ìsìláàmù ọ̀tá kò o. ànábì sallallahu alaihi wasallam ó sọ fún wa pé ká má lọ wo sẹ́ o. ànábì sọ láìmọ yáyà nu Kùránì pé èmi gangan tí mo jánàbí yín èmi ọmọ kọ̀rọ̀ ẹ bá bí wọ́n léèrè ní súrátù Jínnì kan ni pé èmi gangan ó ní tẹ́mi gan bá mọ kọ̀rọ̀ ni súra gan ni mò ń wá káàkiri ó ní tẹ́mi gan bá mọ kọ̀rọ̀ ni èmi lóore ní ìbá pọ̀ law kuntu a'lamul ghaiba laksartu minal khayr wa ma massani ad-dur. ànábì ní èmi gan tí Ọlọ́run rán sí yín ẹ̀yin mùsùlùmí tẹ́ ń gbọ́rọ̀ àwọn àfáàtà ní ìyẹ̀pẹ̀ wíwò ọ̀dà fún mùsùlùmí tẹ́ ẹ̀ tó ń gbọ́ tàwọn tí ẹ ní ìyẹ̀pẹ̀ wíwò ọ̀dà ẹ bá béèrè àyà ẹ dákun ẹ bá ń wá àyà yẹn ká sọ báàsì yẹn fáwọn èèyàn. kódà ìmí ti ẹ̀tún ní alimudiru kẹfì máa sinmi díẹ̀díẹ̀ torí aka mú mudiru ní òjè ká ṣe ní last week ọbẹ̀ tẹ bàbá díẹ̀ kì í ṣe káyọ̀ máa rò pé àṣà sí inú Suratun An'am Suratun Quran kínú ẹ̀yìn ní chapter Quran 6. Quran chapter 6 ẹ̀yin lẹ́ni chapter àwọn òfin kọ́ àwọn lẹ́kẹ́. bẹ́ẹ̀ni súra làwọn mọ̀. Quran 6. So aya 50. Ọlọ́run sọ fún Ànábì ẹgbẹ́ tí bá ti ń kílèmù yẹn rìn pátá ń tọ́ sọ ni pé ṣẹ̀ríà mi ló ń tẹ̀lé ohun ìsọmọlẹ́yìn Ànábì. ìsọmọlẹ́yìn Ànábì Muhammad. ó sì ti mọ kí ó jẹ́ Ànábì lọ. ẹrù tó báyìí ti kọjá àpapọ̀ ilẹ̀ ní bọ̀. Ọlọ́run ní kul la aqulu lakum indi khaza'inullahi wala a'lamul ghaiba. Ọlọ́run ní k'Ànábì ó máa sọ báwọn o. Ọlọ́run ní wà Ànábì máa bá ń sọ fún wọn yìí pé ń sọ fún yín pé mo ní pẹpẹ Ọlọ́run lọ́dọ̀ pẹpẹ ọ̀rọ̀ Ọlọ́run ń sọ fún yín gbèsòrò rẹ wá ń tẹ̀sòrò rẹ mọ̀ sọ bẹ́ẹ̀. Bákan náà wala a'lamul ghaiba ìsì mọ́ kọ̀ọ̀kọ̀. Ọlọ́run wà Ànábì máa sọ fún wọn pé ẹ dákun ṣe dáàdì ẹnìkan lọ pẹ̀lẹ́ Kùránì ẹni wọ́n máa bá a béèrè lọ́wọ́ àfa yẹn pé àyà yìí kí wọ́n wá tú bóyá wọ́n ọmọ tú ni bóyá àparọ́ ni ẹ̀yin tẹ̀lé ní Kùránì ní Yorùbá ńlé ẹ̀yẹ̀ wò ẹ̀yin tẹ̀lé ní English ẹ̀yẹ̀ wò kẹ́ ẹ wo ta ní kóòtì Ọlọ́run àyà 50 Ọlọ́run ní ìwà Ànábì sọ fún wọn pé ìyìn sọ pé mo ní pẹpẹ ọ̀rọ̀ ńlé pé ẹ wá kírun ẹni tó bá ti wá kírun bí ọ̀bá ró ń jẹjẹ yóò ró ń jẹjẹ ó tún lè wá kírun kọ́ ọmọ ró ń jẹjẹ o ó lè máa gbàwẹ̀ kọ́lọ́n tó ní ọgbàwẹ̀ ọmọ fún ọ ní tẹ́ jẹ sàárì sínú o. bẹ́ẹ̀ni ìyìn sọ pé o sì gbọ́dọ̀ má gbà. ìyìn sọ pé ẹ̀sìn yìí owó ò ṣe é tẹ̀yìn wọ bí ẹ̀sìn eléyìí o wàlá alamul ghaiba wà Ànábì tún sọ fún ẹ pé èmi ọmọ kọ̀rọ̀ o ìyìn máa ń tí ó ṣẹlẹ̀ láàrin wa àtìyàwó rẹ tó afẹ́fẹ́ yàwó àwa ń gbé ọjọ́ ọ̀la bóò la sì lè mọ ọjọ́ ọ̀la. Ọlọ́run ní k'Ànábì ó sọ yìí wàlá alamul ghaiba wọ́n ti wá mọ́ t'Ànábì ọmọ àbí. wọ́n ti wá lè mọ́ t'Ànábì ọmọ so ṣe rí àwọn nǹkan yìí. àbúrò yẹn ti kànú tí àgbà t'Ànábì kú ọpọ́n yẹrin rẹ̀. Ànábì ọ̀lọ́pọ̀ yẹrin so ẹja tó wá ṣàlàyé nǹkan kan fún wọn wípé. pé ó sì wà ní Abubakar. àwọn nǹkan kan kò sí àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ wípé common sense ni bó ni màá ṣe ṣẹ̀ṣẹ̀ máa lọ máa béèrè ọjọ́ ọ̀la ìyàwó tí mo fẹ́ fẹ́ ńgbà mo mọ̀ pé ẹlẹ́kọ̀ọ́ ni mí ìkọ̀kọ́ lè fẹ́ yàwó tí ó bá lẹ́kọ̀ọ́ ń tèmi so kí n wá mọ́ kí lápẹjú ẹni sì kí n wá rí ọmọbìnrin kan tí ń tata ìpátá títà ọ̀dá o èmi ò lè fẹ́ ẹni tí ó bá lẹ́kọ̀ọ́ kéwú àtẹ̀kọ́ òwe ok kí n wá sọ yí pé ọmọbìnrin yìí o kò lọ lé kéwú ọmọbìnrin yìí o kò lọ lé ìwé lágbà wọn ti bí ata títà lọ lajú sí kò ṣe nídìí kó ẹsẹ̀ sọ bó lọ́jọ́ ọ̀la èmi àti ẹ̀ lè rí fún mi common sense inú àlégbádùn ara wa so kò ṣe nídìí so àwọn nǹkan kan bẹ́ẹ̀ tó yẹ pé common sense òun ni tí ò nídìí àyẹ̀wò ṣùgbọ́n kéèyàn sọ pé òun mọ kọ̀kọ̀ èyí ò lè mọ kọ̀kọ̀ ìlọ́lọ́wọ́ bá tún sọ yìí ní Quran 6. wàlá alamul ghaiba. Ọlọ́run ní ìwọ Ànábì sọ fún ọ pé èmi ò mọ kọ̀kọ̀ o. wàlá aqulu lakum inni malakun. ìsọ fún yín pé màláìkà ni mí o pé mo mọ gbogbo nǹkan o. in attabi'u illa ma yuha ilayya. Ànábì ní ìwọ Ọlọ́run ní wà Ànábì sọ fún ọ pé ìní nǹkan kan tí mò ń tẹ̀lé ọ̀nà àtẹ̀lé kankan ò sí
fún mi ju kúránì tọ́lọ́run bá fi ránṣẹ́ sí mi yìí lọ. so nígbà ó dáadáa kò sẹ́yìn wá ń tẹ̀lé kúránì ni. Tẹ̀lé kúránì tẹ́ bá ti ń wo sẹ́ o. Ntí à ń fi ránṣẹ́ sí mi ṣé njọ́ tí mọ̀lẹ́ká Jibril ń bọ̀ wọ́n mú yanrìn wá fànàbí. Wọ́n mú yanrìn wá fànàbí o. Torí kò yé mi ni o ntọ́nà ní kànàbí ọ̀sọ́ pò ń tẹ̀lé oní tí ẹ̀ ń sọ̀kalẹ̀ so ọ̀wá ní Ìdírísù ta ló sọ fún ọ pé Ìdírísù gan lẹ́nu tó tiẹ̀ tẹ́ yanrìn. Àbí ta ló sọ pé Ìdírísù nàbí yóò là nàbí wí. Ok tó bá tiẹ̀ wá jẹ́ Ìdírísì ó ṣe mú ṣẹ̀rí àmì wọn àwọn Musa wọn bá tọ̀ wọn ò fi kíní gbóná tí ó fi bó ọ̀ràn tí eléyùn àwọn àti bá tí wàá ṣọpì ọ̀hún wábi tó. àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n bá ṣẹ̀ Ọlọ́run ni wọ́n bẹ̀rẹ̀ sí para wọn ó dìgbà tí inú Ọlọ́run bá tó yọ sí wọn kó tó ní òkè ó ti dá báyẹn. wọ́n á máa wo nǹkan tọ́lọ́run fi parí rẹ̀ Ọlọ́run ní kúl ìwà nàbí máa sọ fún wa pé aliyastawil ama wal basir. aliyastawil ama wal basiru sáfọ́jú àtẹntórí ní sáà lè fẹ́ wéra wọn bí o. ẹ tó tẹ̀lé ní tànàbí sọ ní ẹ tó rí náà. ó ní albasir. ó ń yanrìn láfọ́jú. ẹjẹ́ àmọ́ bàbá ṣe ń sọ ká máa fi kúránì tu kúránì fún un ńgbà tá a sọ pé albasir ẹ̀ ń tó tẹ̀lé ànábì ni kúlẹ̀ àbí sàbílì. adéwu ilallahi alabasiratin ana wa man tabani. so basira ó yàtọ̀ sí basọ́rù ojú tá a fi ń pé mọ́tò ń bọ̀ ó ní basọ́rù basira ojú téèyàn fi lè mọ̀ pé borí èèyàn bá burú kò gbọ́dọ̀ wó yẹn rìn torí èèyàn bá burú kò gbọ́dọ̀ máa sín gbẹ́rẹ́ so gbogbo àwọn nǹkan yìí nǹkan tó simple ni pẹ̀lú ògùn Ọlọ́run ṣe gbogbo àwọn àfáà yẹn náà lágbára Ọlọ́run wọn kò di yẹn rìn bí wọn. àmín. àwọn náà mọ̀ pé rọ́ ni kò sí ẹ̀ka ń bẹ̀ alẹ́ tó bá dá lójú ẹni tó bá dá lójú sẹ́ tó bá mọ yẹn rìn gbogbo àgbáyé tó bá dá lójú tó bá mọ yẹn rìn sẹ́ pé òun mọ yẹn rìn kó jáde kó wá bá wa kájọ sọ̀rọ̀ kéé séjà wàláhì àjọ mọ̀ pé irọ́ pátápátá ní pa ìjọ náà ni ó fi ọpọ́n yẹn rìn lẹ̀ kí lọ́wọ́ fi parí ẹ̀. àfàlà tatafakkaru. Ọlọ́run ní kí wàá ló dé tẹ́ ẹ wá wà báyìí tẹ́ ẹ mọ́nú rò so a jẹ́ pé gbogbo ẹni tó bá ti wà láyé tó bá ti jẹ́ pé tututututu ọyá ẹ bá ń béèrè sọ́nà dá ẹrú Ọlọ́run kan wá bá mi láìpẹ́ yìí ó ní mùdírù gbogbo ń tẹ̀ ń ṣàlàyé yìí ustazu ẹ mẹ́jà dákẹ́ àníyàn wa ni kákà bẹ́ lọ́hùn kọ́lọ̀ ń dákun kó ṣàánú wa torí pé ẹ̀rù ń bà mí lórí ìtọ́pọ̀lọpọ̀ wa tá à ń ṣe lóòótọ́ pé tó bá lọ jẹ́ pé ẹ̀mí èèyàn bá lọ mú nǹkan míì ju torí Ọlọ́run ọba nìkan lọ èèyàn mọ̀ ṣòfò àtàyé àtàlùkìámọ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ̀mí wo síbi kankan ju pé àfẹ́kún kó àwọn mùsùlùmí wọgbó lọ wàláhì ẹ má jà dákẹ́. ẹ máa gbọ́ mùdírù níta fi mọ̀ yìí pé ẹ̀mí wo sí bí kankan ju ọ̀dọ́ lọ kọ́lọ́n tó jálè máa ṣe lọ ní gbogbo níta ń ṣe àwọn èèyàn bọ́ ọ̀tà ajá kan bọ́ ọ̀tà láyé bóyá náà àbíjẹta ẹnìkan wá ń sẹ́ndì kiri rẹ̀ sí mi pé ọsọ báyìí mo wèrè èèyàn ń wẹ̀lọ̀ léwẹ̀ wèrè wá já wọ léwẹ̀ ọwọ́ akaso èèyàn sẹ́pẹ́ yẹn gbọ́dọ̀ fi sùúrù kún téèyàn bá fi sùúrù kún wèrè ó di méjì o ó ní bọ́ọ̀tà ó jọ máa kásọ ń lọ ọ wà pé ọmọ mi pé dákun máa ń kásọ mi wà wèrè ti kásọ lọ bẹ́ẹ̀ ló rọ gbogbo àwọn tí ń bọ́ọ̀tà ń gbé yẹn bọ́ọ̀tà tó ní ẹ̀sà òkè òpùrọ́ ni ọ́ nígbà tí ó wà máa sọ̀rọ̀ fídíò tó ti lọ ti pẹ́ tí àfáà kan ṣe tó ní káwọn èèyàn lọ dáko pé tàtà tí wọ́n fi máa ṣe jálàbì tí wọ́n fi máa tẹ̀yàn rìn àfáà kan báyìí tó bọ́ọ̀tà tó lọ tó ní inú oko òun lòún wà yìí ó pẹ́yìn náà ní lórí Facebook èmi ni wọ́n ń pa àfáà sáàjọ sáà papọ̀ pọ́ńbídì àti máa ń mú lòmù láyé náà wá ní ìwọ ní ká lọ́ máa dáko ìwọ ní ká lọ́ máa ti kíní kan lẹ́fù mọ̀ pé irọ́ tẹ́ wulẹ̀ pápá nàbí ni wọ́n wà ní parọ́ mọ́yàn kọ́ wá bọ́ta kọ́ lọ́ fẹ́ máa dìfẹ́ǹdì kí lákẹ́ mi ká kọ́ fẹ́ dìfẹ́ǹdì àní gbogbo ọba àbọ̀tọ̀ bá máa wà á tú kéwú ó pe kéwú tì kò rí nǹkan ẹjọ́ nira yìí èèyàn bá wọ́ta orí ẹ burú gbèrè ní ọ ẹlòmíì wá ń kọ́mẹ́ǹtì gbèrè ní àwọn níta ẹ ṣàtìmọ̀ pé àwọn tọ́ọ̀gì ẹ̀sìn lélẹ̀ so àwọn kálíbà àwọn tọ́ọ̀gì tọ́jú pé wọn ò rí nǹkan rí kán léèké wọn wèrè wọn kọ wọn kàn sáà máa ṣe pé àwọn olórí rẹ ti dàrú ìyá rẹ ṣe kíni gbogbo èyí ò ní sẹ́nu ẹ̀sìn ká máa ṣe pé ká máa búra ẹni èèpè kọ́ èmi máa sọ kankan fáwọn èèyàn tẹ́yàn bá jáde lónìí tó bá bẹ̀rẹ̀ sí bú mi tí ń ṣe pé mo ń sọ kankan fáwọn èèyàn mo ní fún ìdí bíi 5 ìyìn lè fèsì ìdí àkọ́kọ́ ni pé ọjọ́ orí mi ti kọjá bẹ́ẹ̀ wíwọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣe wọ́nà yìí àwọn tí under 30 under 20 èkínní nù ẹlẹ́ẹ̀kejì ó ní pé ibi tá a ti kẹ́kọ̀ọ́ wàláhì azim ẹ wo báwọn àfáà wa bí ẹ ṣe jẹ́ onítìjú tó láyé wọn èèwà àgbà káburú ọ̀sẹ̀rẹ̀ nú ẹ̀sìn wọ́n mú aburú kúrò lára ẹ̀sìn ṣùgbọ́n wọn èèbá yàn án lọ́kìtì pí wọn èèbá akẹ́kọ̀ọ́ níbi tí wọn ọmọ mádùn mélòó lẹ́rí tí ó yára láti máa sáré kọrin
bóyá orin èbú ìkànkàn a máa ṣe pé àmọ́ ni sáà màrúdù ni a màrúdù dáadáa ọlọ́run dákun bá ṣàlékún dáadáa àfáà wa Dr. Ali Abọ́lájí wọ́n kọ́ alárúdù Dr. Musa Lóńgbìjà àwọn àfáà wa wọ́n kọ́ wa ní nǹkan dáadáa ọlọ́run kẹ́ gbogbo àwọn àfáà wa tí wọ́n ti lọ àwọn tí wọ́n ń bẹ láyé ọlọ́run ṣe dáadáa fún wọn so ṣùgbọ́n n tà ń sọ ń bẹ̀ ohun tó ní wípé òkè tí èèyàn bá ń da ẹ̀sìn ìrú kọ́ wá jẹ́ pé èébú tiwa láwàá máa rán sànẹ́bí rán èébú tara rẹ̀ gangan ṣebí ìrújú ẹ̀sìn lànẹ́bí yanjú. ntọ́ka ọ̀wá ẹ̀ bá máa bẹ̀ bú kẹ́ẹ̀dì bọ́ta ìyọ̀lá bọ́ta tá a sọ pé orí ẹnìkan dàrú kò sí ntọ́ka ọ̀bá ní wèrè ní kíndìkẹ́lẹ́ kò sí ntọ́ka ibi táwa ti kẹ́kọ̀ọ́ kẹ́rì ẹ̀ bọ́ta tó o bá sì lọ wo àwọn pírọ́dọ̀tì Madu alihamudulilayi tí ẹ máa láwọn tó gbé súná lọ́wọ́ nínú ìlú táwa wà yìí o pírọ́dọ̀tì Madu ni ọba ń sọ̀rọ̀ ṣé òsì Akíndélé ọmọ Madu ni abalagbe ni ọmọ Madu ni ṣé Sulaiman Amúbíyẹyà ọmọ Madu ni ṣé Abraham Madu Lawal ọmọ Madu ni Mudiru Ajigini ọmọ Madu ẹza òkè ọmọ Madu ta ló tún kù. akú kọpọ ṣé Abduljalil Alágùnfọn ọmọ Madu ṣé bàbá wa ní Nàìjíríà ọmọ Madu gbogbo àwọn tí mò ń dákọ yìí òpó súnà kọ̀ọ̀kan láàyè kọ̀ọ̀kan tó yẹ pé tí ìlú mi bá rẹ nìkan di wọ́n mọ́ báyìí nù wọn ó ti tó ọlọ́run kó nǹkan wọ́n á pọ̀ lọ́rẹ́gẹ́dẹ́ bẹ́ẹ̀ ṣé tí òun Sakinde lọ bẹ́ẹ̀ sọ ni tí ò ní máa jẹ́ sọ́dọ̀ kọjá rí àfún bàbá wa Madu sàárà gbére lọ àbí bàbá wa Ajé Amadu Tìámí àbí bàbá wa Lágbéni gbogbo ẹ̀ pátá wọn gbà wájú bàbá Madu kọjá láti kí ó so níbo lọ tí a rí kí wọ́n mọ̀ dalẹ̀ rú pé kí lórúkọ rẹ̀ àlàyé ẹ̀sìn bẹ́ẹ̀ nìkan bá tún bọ́ta tó tún wù kú wì á tún kó bò so nǹkan kì í sọ̀nà abẹ́ kó bò ìrújú tó fẹ́ gbé wọlé. àfẹ́kọ́ da àwọn èèyàn lágbo náà abẹ́jẹ́ ọ yáyé pé yé pẹ̀wì wò dèdèrè ní wò. ńlọ ló ń sọ yìí kul la akulu lakum indi khazainullahi Quran 6 aya 50 àbí bẹ́ẹ̀ kọ́ ni Quran 6 ọ̀rọ̀ tó clear ó ní ẹ dákun gbogbo èèyàn àbí wọ́n lọ. ní máa ń dún yẹn pé táwọn ìsáwọn èèyàn ò lè dá kínní ìkànnì bó ní ẹ sì wá mú. ibi translated Quran wà ẹ wá pé àwọn àáfàá yẹn ti ń sọ pé èèyàn lè má kọ̀kọ̀ ó ní ànábì tọ́lọ́run àwẹ̀ ó dáa tọ́yìn bá ń pẹ́ ẹ lè má kọ̀kọ̀ àwọn ọba ń jiyàn rẹ o tó bá sá jẹ́ pé kèé sànábì lẹ bá sọ pé ọmọlẹ́yìn rẹ̀ lẹ́jẹ́. ó ti tán. àmọ́ tó wáyé pé ẹ sọ pé ọmọlẹ́yìn ànábì ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ kọ́ sọ pé sọlú alánàbí yìí kárí ẹ mọ̀ sọlú alánàbí yìí kárí mi ẹ sì máa pẹ́ ẹ má kọ̀kọ̀ irú ọ̀rọ̀ kọ̀rọ̀ wo nu wàlọ́ọ̀hì ọlọ́run ọ̀yọ̀ǹda kẹ́nìkan kan ọba kọ̀kọ̀ iná lọ́lọ́wọ́ bá sọ yìí gbogbo mọ̀tẹ́yẹ̀ bá lóun níláyé ọ̀ ń tọ́ ànábì lẹ́yìn ni òun náà lànàbì sọ yìí nínú Kúránì lọ́lọ́wọ́ bá sọ fànàbì yìí pé kú sọ fún wọn ẹ wo bọ́lọ̀ ń ṣe gbé ọ̀rọ̀ yẹn wá pé tètè sọ fún wọn bóyá wọ́n ń rò sí ọpẹ́ ọmọ kọ̀rọ̀ ẹ mọ bí kéèyàn máa fira rẹ̀ jẹ́rìí ara rẹ̀ fáwọn èèyàn pé sọ fún àwọn èèyàn rẹ tí wọ́n rò pé ìwọ lọ̀gá àwọn sọ fún wọn pé mi lọ̀gá tiẹ̀ o sẹ́mukọ́rọ̀ yẹn lágbára nìyẹn ẹ wo presentation yẹn ẹnìkan bọ̀ ń sìn ọ wá mú ẹ àwọn kan wọ́n wá mú ẹnìkan lẹ́yìn pé alágbára àwọn nu tí ó gbà wọ́n lẹ́nu Mùdírù ńgbà yẹn dé nìyẹn bá kọ́kọ́ ń bẹ́rí fèmí gangan sẹ́mu pé gbogbo àwọn ọmọ lẹ́yìn wọn ti bàbá àwọn onítùmọ̀ nu kó a máa ní ọyá máa sọ fún wọn àwọn ọmọ rẹ tó kó lẹ́yìn tí wọ́n rò pé àwọn alágbára mú lẹ́yìn ọyá máa sọ bí mo ṣe jẹ́ fún wọn. Kula aqulu lakum indi khazainullah. Ọlọ́ni wa nábì kú má sọ jẹ́jẹ́ o sọ fún wọn pa lóhùn rárá pé èmi ànábì o ìní pẹpẹ ọ̀rọ̀ Ọlọ́run ọba ńlé. Wala a'lamul ghaiba. sọ fún ẹ pé mi ò mọ kọ̀rọ̀ oyin tí ó ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú kan sí ìsinmi ọmọ o ìmọ̀ tó lè ṣẹlẹ̀ láàrin ọkọ àti àwùjọ fẹ́ fẹ́ra wọn o ìmọ̀ bí fújọ ṣe lè rí o iṣẹ́ téèyàn fẹ́ ṣe ìmọ̀ tó lè kẹ́yìn rẹ o owó tó fẹ́ lọ ṣe ìlú ibi tó ń tábù lọ ọ̀hún ọ̀dà èmi ọmọ ń pẹ́ o ntí mo mọ̀ ojú pé kí n bẹ lọ́run lọ Ọlọ́run dákun mo ń lọ Kútọ́nù ṣàánú mi jẹ́ rọ́jàra jẹ́ ń bọ́ àánú Ọlọ́run pàdé ṣùgbọ́n ká wá wí pé Kútọ́nù tó ń lọ yìí tètè máa lọ ó rí owó ń bẹ̀ irọ́ ni kò sẹ́ni tó mọ̀. Ọlọ́ni láàlámul ghaiba kò sẹ́ni tó mọ̀ kọ̀kọ̀ so gbogbo àwọn nǹkan yìí ó ti jẹ́ àmọ̀ yẹnrìn tẹ́ wá ń sọ ìgẹ̀gẹ̀sẹ́ alẹ́ yìí ò lè tẹ́ yẹnrìn kó fi máa sọ ọ̀rọ̀ pé yìí ti ń bẹ́ gbèsè ayé èèyàn rè prediction ni try and error ni so báyà yóò mú ẹni eléyìí sí wò báyà kò lè mú ẹni tán sí wò òun ni kì í ṣe pé àmọ̀dájú kankan kò sínú yẹnrìn títẹ̀ wàláì tàláì fún mọ́bìlá alladhi la ilaha illa huwa
kò yẹ ká burú kankan lè tẹ́ntì tẹ́yàn láyé. àmọ̀dájú kankan ò sínú yẹn ní títẹ̀ gbogbo wa náà mọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn àfáà tẹ́ ń tẹ́yàn ní mọ̀ bẹ́ẹ̀ àfẹni tó bá jẹ́ pé ó ti sinjú ó kàn gbé yẹn rìn síwájú ó kàn fi ń dẹmọ ẹni tó bá ń lo òmọ̀ ẹni tó bá sinjú nu wọn ẹni tó bá ń lo àsọbádé ẹni tó bá ń lo ìríran gbogbo nǹkan iná sì ni àmọ̀ pé bẹ́ẹ̀ bá lò yóò ṣòfò ni so tí ò ní pé ẹja ń bá kàn ní gbogbo ẹ lámọ̀ èyí tẹ́ ẹ fi pin ojú ajá ṣe àmọ́ èyí tẹ́ ẹ fi pin ojú ẹṣin ṣe àmọ́ èyí tẹ́ ẹ fojú kàró ṣe àmọ́ kí lẹ fẹ́ fi rú wa lójú èyí tẹ́ ẹ fi pin tí ń jáde lójú àgùntàn ṣe àmọ́ yes gbogbo àwọn nǹkan yẹn gbogbo ẹ wó láàmọ́ èyí tẹ́ ń fojú ọlọ́yún bẹ̀rẹ̀ méjèèjì ṣe àmọ́ tẹ́ kì kó dẹ bọ ẹ̀yìn kàwọn yìí ẹ mú ìkódẹ ẹ kì í bọ ojú ọlọ́yún bẹ̀rẹ̀ láti ojú ọ̀tún yọ jáde lójú òsì ẹ mú ìkódẹ míì ẹ kì í bọ lójú òsì yọ jáde lójú ọ̀tún láàyè ẹ gbẹnu agbada gbogbo ń tẹ́ ẹ kó ti àmọ́ bẹ́ẹ̀ ṣe sin àmọ́ èyí tẹ́ papọ̀ tẹ́ padà fi awọ ajá rán tẹ́ so má dì báyìí o mọ̀ gbogbo ẹ̀ kó ebéyàn bá ṣèpàdé ọlọ́run yóò ṣòfò ni ó ní gbogbo àwọn tẹ́ jẹ́ ni ọlọ́run fi gbogbo ẹ̀ lẹ̀ pé gbogbo ń ta kí wàá là ń kírun fún ńgbà tá à ń sán bàǹtẹ̀ tí bàǹtẹ̀ ń tọ́ ajá wọ ajá wọn ìran subhanallah àbí kí lẹ fẹ́ sọ fún wa so gbogbo àwọn nǹkan yìí kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ so àsọbádé òmọ̀ ìríran gbogbo ẹ̀ ẹ lọ jáwọ́ ń bẹ̀ o. sípòfò náà tó ní. òfò ń gbogbo ẹ̀. gbogbo àwa tí a bá fẹ́ pè wọlé so a lè pè sórí direct call tí a fi síbẹ̀ o so bákan náà nọ́mbà tí ó wà lókè yẹn WhatsApp la lè pè yẹn sí àbí ok direct call náà méjèèjì so direct call òun la lè pè sí so ẹni tó wá fẹ́ pè láti lè béèrè bóyá ó lẹ́rìí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀fàjà. kọfàjà kankan. kọfà wàhálà àìlẹ́rìí ni mà ẹ̀sẹ̀ sọ pé orí yín burú orí yín dàrú orí ẹnìkan kan ò burú o so kẹ́rì bọ́ta. orí wọn má bàa burú làbí sàlàyé àníbi wàhálà kankan so ẹni tó bá fẹ́ pè wọlé o lè béèrè direct so inshallah kò sí wàhálà kankan ẹ má mọ̀ pé òun lẹ́rìí lórí ọ̀rọ̀ yẹn rìn kó sọ fún wa ká mú jọ so àápàdé àlò ọlọ àwọn èèyàn tó ti láwọn provide security ti wà kò sọ̀rọ̀ pé àìlèjà ni hello salaam alaikum. salam. náà. mo ń pè wọlé sí ní ilé ní ọ̀sán ní kí mo wọ́n program láti ọ̀gá ìgbìmọ̀ kẹ̀rẹ̀ ọ̀tẹ̀ mẹ́rin àfẹ́dé. ẹ ti pè wọlé wa. ẹ mo ti pè wọlé. náà kí ni béèrè yín sà. ẹ béèrè yín. ẹ̀sìn ayé ni wọ́n wọ̀ ìlú òní kó jọ ọmọ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. àní ẹ pé náà ni wọ́n tún ní kọjọ mọ́rọ̀ táwọn ń sọ ẹ mọ̀ Facebook kò lè tí ì gbé débẹ̀ àwọn ń wò so kò lè tí ì gbé débẹ̀ so kíní yẹn wọ́n máa ń ṣáájú ara wọn ẹ ń yo Facebook kò lè tí ì gbé àwọn wò pé àmọ́ tí sọ̀rọ̀ débi pé àwọn pé wọlé àbí ṣe máa ń ṣe nìyẹn so ẹ jẹ́ ká tẹ́wá ti pè wọlé ẹ̀yẹ má wo tẹ́ ń wò mọ̀ ẹ̀yẹ máa sọ̀rọ̀ lọ́ngbà tí lè pé nọ́mbà ń lẹ pé yanrìn ò lè gbé nọ́mbà ń síbòmí láìláì wọn ò bí yanrìn dá so ti yé báyìí wọn ò bí yanrìn dá kí ló dé táwọn àfáàn sí wa ń lọ ọ̀dọ̀ àwọn lọ hospital tí ń lọ yẹ ti mẹ́nu ìyàwó wọn wò so kí ló dé òfin tẹ yanrìn kí ló dé tí òfin lè tẹ yanrìn so ẹ má jẹ́ ọ̀rọ̀ Islam yìí ṣe ọ̀rọ̀ èbú kì í sọ̀rọ̀ wàhálà yanrìn ti tẹ̀ wallahi kò sínú tọ́lọ́ fi rán nàbí àwọn àdàbí yà ọlọ́mọ ni ṣe dáadáa fún gbogbo wọn bàbá wa àlífà tí wọ́n lọ láìpẹ́ ọlọ́mọ àlíkọ́lá bá ní foríjì wọn bàbá wa tí wọ́n ṣẹ̀yàn bẹ́ẹ̀ ọlọ́mọ bá ní kún wọn lọ́wọ́ wọ́n wá pè mí lóríṣiríṣi àwọn àdàbí àwọn pè mí pé àní tẹ́ ẹ tún sọ àfọ́sùdẹ̀ mọ́ tẹ́ ẹ sọ yí pé ṣíwàbò tó sọ wípé ṣé ó kà má lè ti tẹ́yẹ rìn nígbà kan pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kí ọ̀gbọ̀njú bá wọn wípé bàbá òfin yòó káwọn o wọ́n tó wá ń dínà rẹ̀ mọ́ lórí ire tiẹ̀ lẹ́yìn tó ṣe àtúbọ̀ta pé àníṣe bàbá ò tiẹ̀ tẹ̀rí wọn bàbá ọ̀tẹ̀rí wọn ọ̀tẹ̀rí ṣẹ́tú gbọ́ báyìí wọ́n ní bàbá ọ̀tẹ̀rí tó dẹ̀ tí wọ́n kẹ́ ń bá tẹ̀ ó sórí ibú. wàlẹ́kùn sálàm. náà wọ́n sálàm ẹ béèrè. mo fẹ́ kí ni mo dẹ̀ fẹ́ ṣàdúrà fún yín. láti mọ̀ lọ́wọ́ káyìnà ẹgbẹ́ ń tọmọlẹ̀ sí fún àyè bàbá mi ò ní fi yín lẹ̀ o. alámàmì. gbogbo tí ń jẹ́ ọ̀tá wọn ní lágbára lórí yín. alámàmì. òsèké wọ́n ṣeun. ẹ̀sìn jazakumullahu khairan so ẹ̀yin náà máa bá a sọ fún gbogbo àwọn èèyàn yẹn ní títẹ̀ ọ̀dá o bẹ́ẹ̀ni ẹbọ pátápátá gbà ní
bẹ́ẹ̀ni Ọlọ́run bá dúpẹ́ fún Ọlọ́run bá foríjì wọn lágbára Ọlọ́run àwọn náà ó kú ọ̀bẹ wọ́n ti ń kú ọ̀bẹ díẹ̀díẹ̀. bẹ́ẹ̀ ṣe ń sọ ìkọlọ́ jẹ́ kó gbọ́ o. wọ́n ti ń gbọ́. wọ́n gbọ́ ọ̀nà àti jẹ́ ní ọ̀nà àtijọ́ àti mú ní. Ọlọ́run fọ̀nà mí rọ́pò fún wọn. òsìpọ̀ Nàìjíríà gan wàláì òsìpọ̀ Nàìjíríà yìí kì í ṣe gbogbo èèyàn kan ló ṣe lè gbà fọlọ́run pé ntọ́lọ́run bá sáà mú wá so àwọn èèyàn fẹ́ lówó tipátipá. ẹ ṣàmọ̀ pé ntọ́pọ̀lọpọ̀ wọn máa ń sọ ni pé gbogbo wa yìí Saudi Arabia ní kó fún wa ntí a máa sọnù èyí tí Saudi ń kó fún wàláhì tàláhì abúra pẹ̀lú ọkọ̀ Ọlọ́run gbogbo ìgbà tá a fi nǹkan yìí lẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wo pé kí lẹ́ẹ̀ máa wá jẹ náà torí pé ká má parọ́ bàbá jẹ́wà mẹ́ ìjẹ́ mbẹ́mbẹ́ ẹni tí bá ń ṣe kíní ohun tí ẹ bá ṣe pọ́ lọ́hún ṣàánú ẹ̀ kò ní fẹ́ fi ilẹ̀ bẹ́ẹ̀ni torí pé àwọn èèyàn ṣà ń gọ̀ sí lójoojúmọ́ ayé làwọn èèyàn ń gọ̀ sí. àwọn náà wọ́n ń blọ́ọ̀kì àwọn èèyàn lọ́dọ̀ Ọlọ́run wọn ò ní kálukú ní direct contact sọ́lọ́run. kálukú ò ní direct contact sọ́lọ́run àwọn èèyàn ń blọ́ọ̀kì o wọ́n tó báyìí ni kódà àwọn oúnjẹ náà mọ̀ pé ó máa tó stage kan téèyàn bá ti dìgbàjúmọ̀ ń di ẹ̀tàn yẹnyẹn ẹyọ kan tó bá ti tẹ̀lẹ̀ láàárọ̀ báyìí iní èwo sẹ́fún gbogbo ẹnikẹ́ni tó bá dé tilẹ̀ èṣù wọ́n tó máa ṣe bẹ́ẹ̀ tí èsè pé kò ní yí padà kẹ́kẹ́ yóò kàn máa wò ó pé tó bá bá ẹnu òun tó bá sọ fún ọ náà ni yóò sì máa ṣe déédéé láàrẹ náà ọlọ́mọjà gbọ́ o. náà salamu alaikum. náà. mo ń gbọ́ programu ní sẹ́ńtà ìfọ̀mánìkì ń pè. ok. mo fẹ́ béèrè nípa ẹ̀sìn because mo ní kanu amúka wọn bìkan nu Quran. ok. ṣé gbogbo mùsùlùmí tó bá yẹ kó tọ́ ni tó wà ní Quran yẹn ṣé àwọn mùsùlùmí ò ká ni àbí wọ́n kà á wọn kọ̀ọ̀kan bí ara sí i. ẹja àmọ́ tó wà ń bẹ̀ náà. mo fẹ́ lọ sí Quran chapter 9 verse 107. Quran chapter 9 verse 107. mo fẹ́ràn lóyún yẹn báyìí. 107. ok Tauba 107 tó ti rí. ó ní wọ́n kọ́ mọ́ṣáláṣí láti fi ọ̀pọ̀sí àwọn ẹ̀sìn kan ni pé kì í ṣe Ọlọ́run ló ní kó wọ́n kọ́. ok wọ́n wá ka àdìsí kan àdìsí yẹn sọ wípé ìgbà tí Muhammad dé Mẹ̀dínà. ok ilé tó kọ́ kò kọjú sí kíbla wípé after 200 years tí Muhammad kú ni wọ́n tó kọ́ mọ́ṣáláṣí yẹn kọjú sí kíbla. wọ́n ò pé ṣé ọ̀dà mi pé Muhammad kọ́ ló sọ pé kí gbogbo mọ́ṣáláṣí kọjú sí kíbla àtàwa ló fi àṣẹ yẹn lẹ̀ ìyẹn ló jẹ́ kí n pè wọlé. níbo lẹ ti kàdísì un. àdìsí Buhari. àmọ́ pàdé ọmọ Buhari ò lè sọ báyìí Buhari ò lè sọ láyé báwọn Ọlọ́run níjà yọ̀tá Buhari o bóyá wọ́n kóòtù pé Buhari sọ pé ọ sọ báyìí. wọ́n pè sí Buhari lẹ́nu. so àwọn èèyàn náà ń sọ tọ́lá ẹ̀ máa ń yé nǹkan àwọn èèyàn sáà ti rí pé Buhari náà tó jáwó nígboro ẹ sáà yà pé Buhari gbà wá ẹlòmíì kò rí ìbẹ́ náà àfáà ti ń takò Buhari tí ò ní sọ ẹ Buhari lé. bẹ́ẹ̀ni. wọn èèrà tí àwọn ọkùnrin yẹn rìn ní ẹ máa ń ra. ok afa ẹja sọ̀rọ̀ àdìsí ẹja sọ̀rọ̀ Quran. so ti yé báyìí. àyà tẹ́ ń sọ yìí wọ́n ní walladhina ittakhadhu masjidan diraran wa kufran wa tafriqan bayna al-mu'minin kí lè fẹ́ béèrè bẹ́ẹ̀ gẹ́gẹ́. mọ́ṣáláṣí wọ́n ní pé Ọlọ́run ò kọ́ máa dìkẹ́ ẹ̀kọ́ mọ́ṣáláṣí pé àwọn tó kọ́kọ́ mọ́ṣáláṣí láyé. ok àwọn àfẹ́ ẹlẹ́bọ wọ́n fẹ́ gbé ìlú wọlé pé bóyá àwọn Saudi ní káwọn yẹn lọ kọ́ mọ́ṣáláṣí kìíní kan Ọlọ́run kò wulẹ̀ pàṣẹ pé ká kọ́ mọ́ṣáláṣí kọ́mọ dábàá yìí mọ́ṣáláṣí yìí àwọn èèyàn tó fẹ́ gbé ẹbọ wọlé tí wọ́n fẹ́ gbé ìrújú wọnú ẹ̀sìn mọ́ṣáláṣí ń bẹ nílẹ̀ táwọn èèyàn ti ń kírun wọ́n á fẹ́ lọ kọ́ mọ́ṣáláṣí ọ̀tẹ̀ masjidu dirọ́ọ̀rì la máa ń pè nínú ṣẹ̀ríà Islam ìntọ́ bá ti rí bá nínú ṣẹ̀ríà Islam ní ẹ lọ wúru mọ́ṣáláṣí bẹ́ẹ̀ mọ́ṣáláṣí ọ̀tẹ̀ ni pé mọ́ṣáláṣí kan wà ń bì kí wá jẹ́ pé nítorí pé rò pọ̀ lábẹ́ fi lọ kọ́ ẹ̀gẹ́ adìtẹ̀ àti ìbáwọn ṣe mọ́ ẹ̀jẹ̀ àwọn ọlọ́dà ti alẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan náà tó wá wà lẹ́gbẹ̀ẹ́ kan náà àwọn ẹni ìwà dọ́gbẹ́ tan ànábì nígbàmọ̀ pànàbí náà ọmọ kọ̀kọ́ nú o àwọn iṣu tó yẹ pọ̀ tẹ́ẹ̀fì mọ̀ pànàbí ọmọ kọ̀kọ̀ ẹ̀yìn kiri tẹ̀ ń bọ́ ta ẹ ti mọ kí ó jànàbí lọ ẹ ń bá mọ kí ó jànàbí lọ nínú náà ní ọba rẹ̀ tọ́lá ń tọ́lọ́ ọ̀rán nù
Yorùbá àwọn àgbàlagbà wọn ní ẹni tó bá sọ pé tíṣà òun kọ̀mọ̀wé yóò yọ lódò tí eku ni ẹ má ní tíṣà òun gọ̀ yóò yọ lódò tí eku ni àwọn ẹni wá lọ bá nàbí yìí pé ànàbí ilé wa ti ẹ̀ jìnnà àwòké káwa náà ànàbí rò pa níyàn wọn dáa kọ̀mọ̀wé pé àníyàn burúkú ni wọ́n ní láti lè bá a fi fọ́ ìjọ lẹ́yìn ànàbí ni wọ́n náà fẹ́ kọ́ jẹ pé ọlọ́wọ́ àbọ̀ wa sí mọ́ọ̀sì wọn. sọ̀kò wọn fẹ́ fọ́kọ̀ ànàbí sọ pé ibà ànàbí gan lọ́wọ́ sí mọ́ṣáláṣí yẹn. wọ́n ti ọ̀sẹ̀ tánàbí bá ti ṣe nǹkan àwọn èèyàn máa ṣe ká ṣé máa ṣe wà lọ́wọ́ àná níwá máa tánàbí gan kírun bẹ́ẹ̀ máa tẹ̀ pé ànàbí lọ́ba commission rẹ̀ máa tẹ̀ pé kí lórúkọ rẹ̀ ànàbí ti wá tó gbà bí ó ti ká dáadáa náà ní Islam ń gbèrú sí Ọlọ́run wa sọ àyàkálẹ̀ pé ẹ lè gbá ànàbí mara ni ẹ lè gbé mi Ọlọ́run mara ọ̀tọ̀ ànàbí ọmọ kọ̀kọ̀ Ọlọ́run wa ní sórí walladhina takhadhu masjidan diraran wa kufran sórí gbogbo àwọn tí ń lọ ń kọ́ mọ́sálásí tí ó jẹ́ mọ́sálásí ìnira mọ́sálásí ọ̀tẹ̀ mọ́sálásí kèfèrí wa tafriqan bainal mu'minin àti láti lè bá fi ṣe òǹpinya láàrin àwọn mùmìnì tí a fi fọ́jọ́ ẹ̀sìn Ọlọ́run wá sọ nǹkan tí náà wa alaikum salam. ẹ pé tó. Yes sir. ẹ gbà nípa tó àwọn oníyẹ̀pẹ̀ náà ní káyọ̀ náà dá sí. ok ṣe máa ń parẹ́ ní ṣe máa tẹ̀ ní. náà ọmọ náà dàgbàjàgbà tó sọ̀rọ̀ nípa yẹ̀pẹ̀ náà ni. ok. òun náà ni mo ní ti fọ ó tún wá ń tẹ àlẹ́ ìdìbò tó dúró lórí ni pé yẹ̀pẹ̀ títẹ̀ ó wà ní Islam ó tẹ̀sán ọmọdé kankan lé lórí nísìnyí ẹ̀. kọ́lọ̀ kó là wá ni kọ́lọ̀ kó fún akọ́lọ́dà àwọn ẹ rí i pé. ẹ ti kọ̀ọ̀tù pẹ̀lú programme ẹ sẹ́ńtẹ́ bá dákẹ́ lóòrùn bí pẹ̀tò òun ti gbólóhùn kan tó sọ gẹ́gẹ́ bá ti jẹ́ pọ́pọ́tò gbogbo ayé mọ̀ pọ́tò sọ́kùsọ ló sọ. ẹ ń bá nílà kẹ́gẹ́ ó ti mọ̀ pé ònìkan ló kún díẹ̀ ònìkan ló kún di rẹ̀ ẹ rí i pé kò rẹ́ni kún lọ́mọ. nítorí tí wọ́n bá ìlú kẹ̀jẹ́ ni yóò ọmọ sílé fún òun lọ sùn bọ̀ bá òun ẹ̀jẹ̀ wò rẹ̀ ní kílé wà ní sùn. èmi ò ní náà lásán sùkúù sáájì. síbẹ̀yìn àgbàlagbà náà lẹ sọ ẹ lọ́ọ́ pàdé àgbà lójú ọ̀nà oní ọyọ́ ọlọ́gbọ́n bóyá dídìrín ló ṣe dàgbà sọ ọmọ gbogbo ẹ tó lọ skul kọ ni. ṣé tó bá lọ skul ebi ńlá prove fún wa àwọn scientist gan wọ́n ní there is no absolute truth in science so kọ̀mọ́ tí ń ṣe rí ọ̀wọ́ pọ́jàjà kàwé. wọ́n fún ní proof níbi ọ̀rọ̀ Sheikh Adam wọ́n sọ gbogbo àfọ́fà ìsọ ó lè tún claim fún ọ̀sẹ̀ kìíní. alágídí ò ní gbọ́ ọmọ jáànámọ̀ ò ní gbọ́. lápẹ̀dà bí àfáà ìrìnà ṣe ó wọ́n tún challenge wọn tó wọn nígbà tó àwọn ní ọmọ rẹ̀ kí ló sọ ọmọ jákèjá fún yìí náà. ẹ tí ọmọ kéwù pè dáadáa. kékeré tí wọ́n mọ bẹ́ẹ̀ jáde ni wọ́n mọ tí wọ́n ra wọn náà gbọ́ ní ẹ̀yìn àwọn. náà ẹ má bínú àwọn ibi direct call tí mo kọ́ ọmọ ẹ̀sẹ̀ rí nìsí pé mo ṣe mistake bẹ́ẹ̀ mo kọ́ ẹ káwọn yòókù direct call yẹn 0908363 card mi ò bá ń correct ẹ̀ 8363 ni o kì í ṣe 8383 o 8363 1994 so mo ṣe mi gáàsì rí mo náà wò pé eléyìí lọ ẹ káwọn yóò máa pè jù. so ọ̀rẹ́ wa tó béèrè ọ̀rọ̀ pé kùránì kò sátàkó ń bẹ o àlàyé rẹ̀ ni àfáà wa ti ṣe fún yín mọ́ṣáláṣí yẹn wọ́n kọ́ mọ́ṣáláṣí yẹn ní títọ̀tẹ̀ wọ́n fẹ́ fi fọ́ ẹ̀sìn wọ́n wá invite ànábì kó wá bá wọn commission ẹ̀ torí pé ànábì ọ̀wá mọ kọ̀kọ̀ inú ànábì tó dùn pé yes oore náà tó ni lọ́lọ́run fi wá ṣàlàyé ní súrà tẹ́ ń sọ yẹn Quran 9 verse kínní 107. so sẹ́rí mò ń sọ fáwọn yẹn pé gbogbo orú àwọn prógrámù báyìí gbogbo orú àwọn àyà torí báyìí ó yẹ ká máa treat yẹ fáwọn èèyàn irú ọ̀rọ̀ masala Zaid wa Zainab. sọ́sọ́ àwọn káwọn èèyàn máa tẹ́lẹ̀ ké ẹ ló ó ti kọ́ tó. irú masala tó Zaid wa Zainab ó yẹ ká máa yanjú ẹ̀ fáwọn èèyàn because gbogbo àwọn masáìlú bẹ́ẹ̀ yẹn àwọn kèfèrí àtàwọn mùsàṣìríkù àwọn orientalist wọ́n ń gbé gbaná bòmí fáwọn èèyàn. hello salaam alaikum. wa alaikum salaam barakatuh. yes. mo ti gbóyin. ẹkú ètò ọlọ́wọ́ àti ọ̀run. alámà mi. adúgbẹ̀gà jẹ̀ sáájú láti máa gan. yes. nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ní pé lẹ́yìn lè kí o lẹ́yìn irú àwọn àbá àdàbà tó bá yá wọn ṣe yẹn gẹ́gẹ́. ìbéèrè ńlá nù wọ́n ní ǹjẹ́ yẹn lè kírun lẹ́yìn àwọn àfóyẹrin. èèyàn lè kírun lẹ́yìn rẹ̀ tí ẹ bá ti mọ̀ pé èèyàn lè kírun lẹ́yìn kèfèrí.
Hello. Kèfèrí ni ìmáàmù oníyanrìn. Hello. Na àwọn àfáà tí wọ́n ṣe wà nígbà tẹ́lẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ tàbí pé wọ́n ń ta tọ́lẹ̀ tàbí àdìsí kọ́kọ́ níbẹ̀ lọ́sàn-án àwọn ìlú wọn máa ń jẹ aṣọ tí wọ́n fi ṣe wà nígbà tí wọ́n jẹ aṣọ tó ń tẹ́lẹ̀ yẹn. Àwọn oníbídíà nìyẹn. Ok. Àwọn oníbídíà nìyẹn kódà kéèyàn kí lẹ́yìn oníbídíà. Ó yá béèrè yín. Ẹ béèrè. So àti ní bídíà àti àwọn àfáà àti tú. Nǹkan kan náà ni gbogbo wọn. Àti tú. Ẹ lọ gbọ́. Ok, ó yá ẹ̀ka. Only and those hypocrites who built a mosque was armed and due to disbelief, and in order to cause division. So láti fi dá rúdurùdu ilẹ̀ náà fi kọ́ mọ́sálásí. Kí alẹ́ fẹ́ fàyọ́ ń bẹ̀? Ẹgbẹ́ tí mo fẹ́ fàyọ́ náà ni pé táwa ló fún yín láti pé kọ́ mọ́sálásí láti máa kírun. Ẹ balabalẹ̀ ẹ máa gbọ́ ẹ wá jẹ́ ń dá yín lóhùn. Ọlọ́run ti fàníyàn yín hàn wá. Mo ti ẹ̀rọ kan tó gbádùn kan ni. Ọlọ́run ti fàníyàn yín hàn wá ẹ wá farabalẹ̀ gbọ́ yé dáadáa. Òyìnbó tẹ́ ẹ kan gẹ́gẹ́ ni màá tú fún yín ẹ tún kà. Ẹ tún òyìnbó tẹ́ ẹ kan gẹ́gẹ́ kà. Ẹ má jà ka English version. Ẹ má jà ka Arabic version. Ẹ ka òyìnbó gẹ́gẹ́ kí n wá fi èbó gẹ́gẹ́ kọ́ yín níwèé nínú ẹ̀. Tẹ́ fi mọ̀ tí ẹ mìn pé kì í ṣe ń tẹ́yìn mìn nìyẹn. Òun náà mìn ó yẹ ẹ kà. Ẹ jẹ́ ọkà. Ẹ ka òyìnbó yẹn. And those hypocrites. Ọya ẹni sùúrù ẹja máa mú kọ̀ọ̀kan o and those ó mìíràn pé there were particular people tí Ọlọ́run bá ń rí fáàsì ń bẹ̀ yẹn who were those àwọn èèyàn kan tá a ti ṣàlàyé fún yín tẹ́lẹ̀ yẹn ẹ rí i pé and those sọmọ pé demonstrative pronoun nìyẹn so àwọn èèyàn kankan tí wọ́n lọ kọ́ mọ́sálásí kan tí wọ́n fẹ́ fi dà nǹkan rú kò ń ṣe gbogbo mọ́sálásí tẹ́ ẹ bá fẹ́ mọ̀ nípa ẹ̀sìn ẹ lọ bèrè dáadáa nígbà tí Ànábì migrate kúrò ní Mẹ́kà tó lọ Mẹdínà the first thing tó kọ́kọ́ ṣe láyé mosque ló kọ́kọ́ kọ́ and he was our model so kọ́kọ́ kọ́lé mosque the first thing after the migration from Mecca to Medina he built a mosque so òun dẹ̀ ni model tiwa ó kọ́ sí Medina ní Kuba ó kọ́ mọ́sálásí yẹn sí Medina ní Kuba. Yeah. Mọ́ọ̀sì tó kọ́ yẹn níbo ló kọjú sí nígbà tó kọ́ ó kọjú sí kíbla. Ṣé mùsùlùmí lẹ́ntì mọ̀ bọ̀ ṣé mùsùlùmí lẹ́ntì ń bèrè àbí Christian? Mùsùlùmí ni Jamiu lẹ́ntì tó ń bèrè. Jamiu ṣé kìí ṣe àwọn àfiwé àwọn oní comparative àfiwé kankan tí wọ́n ń jájá? Níbo ló kọjú sí? Ìbéèrè tí mo kọ́kọ́ béèrè ní ọ̀dànà ìbéèrè àkọ́kọ́ náà. Àdìsí sọ pé after 200 years. Àdìsí èwo ìwọ tó ń ka èbó nísì tó rí tó ń ka èbó ṣé èbó ni a fi máa ń sọ̀rọ̀ èwe ni. ṣe ẹja ṣe sùúrù pẹ̀lú ẹ ọ̀rọ̀ tó mú ọ̀nà láàfin kọ́ lẹ́kọ̀ọ́ àdìsí wo. Àdìsí èwo àdìsí wo fọ́lùmù wo lọ́wọ́ àánú Buhari ayé ti rọrùn àwọn èèyàn ọgọ́gùn rẹ̀ ní ìṣọ́yà sọ. Àdìsí wo. Ṣé ẹ máa ní sùúrù fúnra yín àti ẹ máa pariwo torí gbogbo ayé ló ń gbọ́ ní. Ọ̀rẹ́ àwọn èèyàn ti mà níyàn rẹ àwọn èèyàn ti mà ní eléyìí ọmọ tí ń sọ ọ̀dẹ̀ lélẹ́yìí. Wa alaikum salaam àkàtú ọjọ́ lọ gba Islam náà. Ṣé Afa Suleiman Ibrahim Mẹ́ta òkè ni? Bẹ́ẹ̀ ni o. Jazakumullahu khairan. ẹ má bínú o Akin Taro ọjà òun orúkọ tó gbé wá wíyẹ o ṣé ó kọ mùsùlùmí ní òtẹ̀ tó gbọ́kọ̀ ẹ̀wọ̀n gbọ́ yín jẹ́. Jazakumullahu khairan sí tó tẹ̀ ń ṣe yẹn. Yes sir. Ọlọ́ọ̀bá wọn sẹ́yìn lẹ́sìn lóyún. Alámà mi. Mo ṣe rí ètò yín nísìnyí so inú mi lẹ́sìn púpọ̀. Mo kàn fẹ́ gbà yín ní ìmọ̀ràn kan ni. Náà. Ọmọ ìyá yín nínú ẹ̀sìn ló ń bá yín sọ̀rọ̀ láti mọ̀. Náà. So mo fẹ́ kó jẹ́ pé gbogbo àwọn tí ó mọ̀ pé wá ìmọ̀ pé oríṣiríṣi àwọn èèyàn ní mọ̀ pé. Bẹ́ẹ̀ni. Àwọn kìkìrì yóò mọ̀ pé. Àwọn oníbídé yóò mọ̀ pé. Àwọn ẹlẹ́bọ̀ ó mọ̀ pé. Tí ó fi ẹ máa sàpè. Màá fẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ máa ṣe dá wọn lóhùn kó jẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀rí nì. Ẹlòmíì kìíní yẹn òye bó ṣe kọ́ nìyẹn. Bẹ́ẹ̀ni. Bẹ̀yẹn farabalẹ̀ ṣàlàyé ẹ̀ fún wọn.
torí kò sí ogun tó lè gbé ti alukoran àti hadith tó wà sọ̀hìn tí àwọn onífẹ̀ẹ́ ní lè gbé tí ẹ bá ti ń fi ẹ̀rí yẹn kalẹ̀ fún wọn wọn kàn máa bí ìṣèbá òdìbò ṣe torí ò jẹ́ kí gbogbo ayé tó ń wò yín náà rí pé àwọn àáfàá yìí ẹ̀rí náà fi ń yanjú ọ̀rọ̀ kò ní sí pé èébú tó ń bú yín yẹn yóò máa dáhùn lóò ẹ jẹ́ kí yẹn máa jẹ́ ládàá fún yín kó ló pé ìmọ̀ràn yìí ẹ̀kọ́ yìí. bẹ́ẹ̀ ni ẹ̀rí pa àbù ṣùgbọ́n bó ṣe kọ́kọ́ ọ̀rọ̀ gidi ni torí ẹ ti rí kélé yìí ìgbà tó kọ́ sọ pé nínú àdìsí akọ́wábílẹ̀ pé àdìsí wo wọn nínú Buhari àwọn tó ń dáhùn question yẹn lọ àti ẹ̀ ti pa á dé àti ẹ̀rọ pé èèyàn gidi tó fẹ́ béèrè question ni ló tún wá kó wọlé pé wọn ò tí ì dáhùn question àwọn mo wá ń sọ fún pé mo sáré fi fóònù yẹn sí nǹkan pé ẹlòmíì gan ti béèrè lẹ́yìn rẹ̀ onírúurú ẹjọ́ kóhùn ò béèrè wípé àti ìdáhùn question yẹn pé kò sí Islam ó sọ pé ká máa kọ́ mọ́sálásí pé Islam ó sọ pé ká máa kọ́ mọ́sálásí bó ni Christian sì máa bá a dá sọ̀rọ̀ wa. ẹ̀yin yẹn wá tí ẹ jẹ́ mùsùlùmí ìtẹ́ni yẹn ń sọ. hello salaam alaikum. hello ẹ ti wọlé. hello wa alaikum salaam tarakatu. àbájá kò sẹ́ni ní ẹni tí ó pè ṣáàǹtì kó tó di pé ẹni tó pè wọlé ìṣubú kó tó di pé pè. ẹlẹ́dàgbọ́ àwọn ọmọ ẹ́sàgì ni o ara àwọn ọmọ ẹ́sàgì tó máa ń takò ìjáàmù. àyìn náà lèmi ti máa bó ṣe sọ̀rọ̀ ń bọ̀ so kì í ṣe pé wọ́n fẹ́ lóòótọ́ ọ̀rọ̀ gbọ́ tẹ́ bá wá fílẹ̀ tí ń sọ̀rọ̀ lọ lórí kinní ẹ̀ẹ́kàn máa jẹ́ kó pọ́ǹsì mẹ́ta kì í ṣe mùsùlùmí kinní kan kí ọlá kinní kan ọjà olóògbé wa. mo tí ọkọ rí pẹ́ ṣe bọ̀ tí Islam fẹ́ ká sára fún kéèyàn sáré péyàn kéèyàn ṣe mùsùlùmí ló jẹ́ kémi náà ò fi lára balẹ̀ tó ẹ̀kọ́ mùsùlùmí wáyé kó ń bídíà ló gbé rùjú wọlé nìṣẹ́ àmọ́ bá ṣe dá lóhùn. Hello. tó bá ti di pé akadìbò ṣòṣòfò wà lálẹ́ àwa lọ sí ìpínlẹ̀ àlọ́ fi máa pákó akadìbò tó bá yá wà lọ pé òṣèṣe wà lóbi sáwọn tẹka ó ti yé mà ẹ ṣe gan ni. ọyẹ bèrè. ẹ wò dàn ẹ wò dàn ó ti yé ó ti yé mà ẹ ṣe mà ọyẹ bèrè bèrè yín ẹ bèrè bèrè yín wọn à ń gbọ́ ètè bèrè bèrè. ìbéèrè mi ni pé ìgbà tán ní kò sí ìmọ̀ kọ̀ọ̀kan. ok àwọn tí tó ṣe pé wọ́n fún mi. ó ti kọ́ tí o bóyá ní sífẹ̀ẹ́ béèrè tí ó fi fún alẹ́rìí ìmọ̀ kọ̀ọ̀kan ni o gbogbo àwọn tá à ń pèsè orí yẹ́tẹ́lì yẹn ìní gbé o ìní gbé yẹ́tẹ́lì o ó la fi ń ṣe program o torí pé a ti rí pé òrùjúnà ìbòlẹ̀ yẹn ti ní ká máa kọ́ mọ́sálásí tí wọ́n ń pé kọ̀lẹ́tọ̀ ṣe ẹni tí ọ̀mà àdìsí inú àdìsí láti ọkọ̀ gbé wá fún man bana lillahi masjidan bana Allahu lahu baytan fil janna ànábì lẹ́yìn tó bá kọ́ mọ́sálásí fọlọ́n ọlọ́run ọkọ̀ lé fún láti jẹ́ so ẹni tí ọ̀gbà nàbí gbọ́ ṣe ní àmọ́ akó tiẹ̀ rí fún nítorí ọkọ̀ bọ́lá rẹ̀ ó ti pọ̀ ẹ ti mọ̀ pé àwọn olùdúnú yọ àmọ́ tẹ́kì àsìkò ó lè máa fẹjọ́ tẹ́kì àwọn tó ní béèrè gidi tí ọlọ́rọ̀ gidi tí ẹ fẹ́ sọ wọn ò ní jẹ́ wọn gbádùn nǹkan táwọn fẹ́ béèrè ẹni kó tó kọ́ parọ́ mọ́ Buhari ọ̀nà Buhari gbogbo wọn ti lọ ha Buhari pa. hello. salamu aleykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi. àti ustaz wa ni mòdìrú ajígini o. wọ́n ń gbọ́ o. ọlọ́run bá wa parí pọ́jẹ́tì láyọ̀ àtàlàfíà ara alẹ́ ní baraka sí. mo kí ustaz wa Abu Ibrahim ustaz wa ẹ̀ka òkè ọkọ̀ yá kí sẹ́ẹ̀ ẹ̀ náà sẹ́ẹ̀ lẹ́tọ̀ dáadáa. bradi kulani sọ̀rọ̀ yìí. ustaz ṣàlàfíà lẹ́wà sà. amadu kọ́lọ́dọ̀ Allah à ń pè kẹ́límà. àwọn òbejì mi kọ́ sà ṣe. à ń pè kẹ́límà inshallah. náà mo ní kí n háìdì kún tó dàbí ní pé ní tàbí tẹ́lá rí yàn support ẹ jẹ́ kí n gbọ́ sà. ok inshallah. ẹ jọ secondly sí jálàbí papọ̀ mọ́ ìyẹ̀pẹ̀ wíwà dípò papọ̀ sà. má jọ lọ ní. ẹ̀gbọ́n àtàbúrò jálàbí àti ẹ̀pọ̀ tó jọ wà papọ̀ ní sà. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n àtàbúrò ni án. jálàbí
ẹ̀dí ọlọ́ba pariwo dúrátà yín láyọ̀ sá o. amina. ọ̀gá kọ́mọlá kẹ́ra. ṣé ìkúrò ọmọ ní Germany south. ọlọ́wọ́ sànù wa náà salamu alaikum. wàhálẹ́kùn sàrántìlà. náà. ẹ̀yà sà ẹ̀kúnṣẹ́ àkí ẹ̀yà fún ọlọ́wọ́ fẹ́lẹ̀ sọ́rẹ́ o. alọ́mà mi. ọlọ́wọ́ adéṣin. alọ́mà mi. mo fẹ́ kí ẹ bá wa túbọ̀ ṣàlàyé fáwọn èèyàn ìlànà tó jẹ́ ìlànà súnmọ́ yàtọ̀ sọ́nà yẹrin yúwò torí èdè tó gbajúmọ̀ lọ́dọ̀ wa ẹ̀rọ tó ní yẹrin lọ́dọ̀ àáfà títẹ̀. àwọn yẹn sì ti kà sí pé gbogbo àáfà àjọba ti rí kódà èmi bí àwọn èèyàn máa ń bá ní tí wọ́n máa béèrè tá a máa ń padà sọ fún ọ báwo ló ṣe ń tiwa o. ẹ bá a ṣàlàyé ìṣe ara fún ọ̀nà tí kálukú ọmọ gbà. Inshallah. Wa alaikum salam. ó ti yé. Assalamu alaikum. Hello. Tommy. À ń gbọ́ yín ọ̀yá. Hello sir. Hello ma. Mo kàn fẹ́ pè yín ṣàkíyèsí ni fún àwọn tó yẹ pé wọ́n ti bá ìrìnsẹ́ yíyẹ̀wò wọ́n ti bá a múlẹ̀ wọn lè ṣe kó má ti ẹṣẹ́ wò nítorí pé bẹ́ẹ̀ ìgbẹ̀nigbàgbé wọn rọ̀ mọ́. Ẹ kó yé wọn ẹ bá wa ṣàlàyé fún gbogbo wa táwọn wò yìí pé gbogbo ẹnikẹ́ni tó bá ti lọ yẹṣẹ́ wò pé kó wọ́n á rí ìtọ́ tó ṣẹlẹ̀ sí lóòótọ́ ẹ kó yé wa pé àǹjọ̀nú iṣẹ́ aláǹjọ̀nú ni wọ́n ń lò. Because àwọn kan believe pé ilé tẹ̀yìn tó ń sìn pé mọ̀tò pé àwọn táwọn ń yẹ̀wò táwọn dé fẹ́ kó dẹ̀ ń tẹ́ fáwọn ẹgẹ́ pé kí lẹ fẹ́ sọ sí yẹn. Ẹ kó yé àwọn èèyàn because Ọlọ́run ṣàánú àwọn èèyàn lórí ọ̀rọ̀ ìgbàgbọ́dé. Ẹgẹ́ ẹ̀kọ́ pé wọ́n ti jí mọ́ ẹlòmíì mi ò yẹṣẹ́ wò rí o alhamdulillah mo dẹ̀ ṣe ìgbà Islam níbi ọdún bíi mélòó sẹ́yìn ni pẹ̀lú ẹ̀ náà mo dúpẹ́ fọ́lọ́run fi tọ́nà bá mi tó ọ̀rọ̀ gbèsè ayé mi dé ẹgbẹ́ àti pé ìgbà tí mo máa gba Islam. Ṣé ìgbésí ayé yẹn rọrùn àbí ọ̀rọ̀ rọrùn? Ẹ dáhùn ṣé ìgbésí ayé yẹn rọrùn àbí ọ̀rọ̀ rọrùn? wọ́n máa yẹṣẹ́ wò ayé wọn ti bàjẹ́ gbogbo àlámọ́rì wọn bí. Àní ṣé ìgbésí ayé ti yín rọrùn àbí ọ̀rọ̀ rọrùn? ọlọ́run ó ló ń dúpẹ́ ibi tọ́lọ́ ń bó ń bá yẹ. Network mọ̀mọ́ sẹ́yọ aburú because tó bá jẹ́ pé ẹni tó ẹ̀sẹ̀ gba Islam ẹ̀lò ṣé ìgbésí ayé yín rọrùn? Bẹ́ẹ̀. Ó rọrùn. Bẹ́ẹ̀ni alhamdulillah. Ẹ sì yẹsẹ́ wò nígbà tẹ́ gba Islam ẹ máa gbọ́ tẹ́ bá lọ yẹsẹ́ wò tó bá rọrùn báà kí lẹ́ pé. Tẹ́ bá lọ yẹsẹ́ wò tó wá jẹ́ pé nígbésí ayé wá rọrùn bó ṣe rọrùn yìí sẹ́wọ̀n pé ènìyàn ní tẹ́ lọ yẹ̀ wò ni. Bẹ́ẹ̀ni. Nígbà tẹ́ tó ṣe wà gba Islam wá gbọ́ yé pé kò yẹ kún ọ̀tẹ̀ rìn wọ́n wá bí wọnú Islam ó tún lóòkè tó wá ń ru láwà ní lérí ó tún sọ pé oògùn lọ́nà ó tún ní yẹrin wíwó lọ́nà sórí pé kọ́ ọ̀sẹ̀ bọ́ọ̀tà ká tún ọwẹ̀ Islam tó pé yẹrin tó pẹ̀lú ẹni tí ń tẹ yẹrin kèfèrí sẹ́rí nǹkan báyìí kò ṣe é mánéjì gbogbo ẹ̀yin tẹ́ ní mọ̀ọ́mù tí tó ní ọpọ́n yẹrin lé kèfèrí lẹ́yìn kírun lẹ́yìn rẹ o kèfèrí gidi lẹ́yìn kírun lẹ́yìn rẹ o gbogbo ẹni mọ̀ọ́mù tó bá ti lọ́pọ́n yẹrin lé. ẹ jẹ́ kó yé àwọn àti mùsùlùmí tó ẹ̀sẹ̀ gbà Islam àtẹlẹ tó ti wà ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ bá yẹ kó máa yí wọn bá àlè yàn náà fún wọn pé tó bá lọ yẹ̀ wò tó bá lọ pẹ̀lú nǹkan tí ó ń ṣe lóòótọ́ ẹ kó yí wọn fi ṣe aláǹjọ̀nú ni. Ṣé Nàìjíríà rẹ ti gba Islam? Rárá Nàìjíríà kan mo ti gba Islam. Iná ló jẹ́ Islam yẹn ọ̀dà ìtọ́jú Islam yẹn ọ̀dà nu ìtọ́jú Islam yẹn ọ̀dà nu táyà pé Nàìjíríà ní ẹ bọ̀wọ́ almost 60% àwọn 75% àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹni tó gba Islam bí wọ́n ní ọmọ ṣògùn rẹ̀ mọ́ pé wọ́n wọ̀rí sáà tí máa kírun nìkan náà ni ní tí òjé Islam bí ò ní túmọ̀ nú wọ́n ní wọ́n máa ṣògùn kọ́sà máa ṣe gbogbo ẹ̀ papọ̀ mọ́ ní tí òjò ní túmọ̀ nú ṣe ẹ̀rí kódì ni Mùdírù ti sọ fún wa pé àwọn kan ń bẹ kódì ni àwọn kan ń bẹ wọ́n lọ síjú ni wọ́n lọ sáìn ọ̀fíìsì àǹjẹ̀nu ẹnì kò sí ní lọ sáìn ọ̀fíìsì àǹjẹ̀nu kó borí ire bọ ọbẹ̀ tó ti báyìí àǹjẹ̀nu tí ń tẹ̀lé tó wá wo sẹ́ẹ̀kì ọwọ́ à ń bẹ̀ tí babaláwo tí ó gbé rẹ̀ kalẹ̀ tó gbé rẹ̀ láàfà òun náà wà ń bẹ̀ òun ní ọmọ fún ní information pé olówó òun o ìrìn yàbá ní rìn bọ́ ọ̀fẹ̀sẹ̀ kọ́ yóò sì máa sọ fún wa alaikum salam. Wa alaikum salam náà. Yes. ẹjọ ìbéèrè kan ní nǹkan fẹ́ béèrè. náà. ẹjọ nínú gíráfà Buhari Imam Buhari láti kékeré ṣé gbogbo ẹ̀ ló wà kọrẹ kò sí ètò gbogbo ẹ̀ ló wà sọ yìí kò sí ètò wà dàrú fún mi. as the name implies ẹ rí wọn ní Sahih Bukhari so bó ṣe rí nu. kò sí ètò wà dàrú fún mi. kò sí dọ̀ yìí fún Bukhari. iná fi pé Sahih so ti yé sá.
but n ta fẹ́ kẹ́ ẹ mọ̀ sà ṣé ń gbọ́ sà n ta fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé bó ti wù kí nǹkan dáa tó àwọn èèyàn wá àbùkù fún o kùránì gẹ́gẹ́ tọ́lọ́ sọ̀kalẹ̀ fánàbí sẹ́m káwọn èèyàn wá àbùkù fún so sọ̀híhù ni o tá bá sọ pé sọ̀híhù ó túmọ̀ sí pé nǹkan tó pious. ẹ tó a máa gbọ́ Bukhari gẹ́gẹ́ fúnra rẹ̀ wọ́n láwọn ha 200,000 hadith tó jẹ́ sọ̀hí tó fẹsẹ̀ múlẹ̀ tó jẹ́ confirm hadith authentic one wọ́n láwọn tó wá fẹ́ ha àwọn ha 100,000 hadith tó jẹ́ sọ̀hí àwọn wá 100,000 hadith tí èsì sọ̀hí bàbá wa ní sẹ́rí ní tí mo kọ́ nù tíra mi wọ́n wá kọ 7,000 hadith sínú tíra wọn wọ́n ní mo kàn kọ́ bẹ́ẹ̀ nínú 100,000 tí mo há in tí mo rí i pé ẹ̀mí balẹ̀ lórí pátápátá àti pé ìfẹ́ kí tí àmì ogun jù òun làwọn fi kọ́ bẹ́ẹ̀ ṣé wàá rí yòókù náà ẹ mọ̀ rí káàkiri náà àwọn tíra míì kí sẹ́ pé gbogbo tá a bá ti wá rí ń bẹ̀ kò sí inú ẹ̀sìn ṣùgbọ́n àwọn tíra míì kódà àwọn tí wọ́n gbà wá wọ́n kọ kọ́mẹ́ǹtì sálẹ̀ pé akẹ́kọ̀ọ́nù tí àwa ni o eléyìí ọ̀la ayẹ nítorí kíni lágbájá báyìí tó wà ń bẹ̀ òpùrọ́ ni inú chain of narration rẹ̀ kì í ṣe pé tẹ́yìn bá ìmọ̀ kan ní ọ̀gọ̀rọ̀ àwọn àfáà Nàìjíríà ìlọ ọkọ̀ yẹnrìn òjò wọn ráàyè so ti yé báyìí yẹnrìn òjò wọn ráàyè rárá wọn ò lè mọ̀ sẹ́ni gbogbo ẹni tẹ́ bá ti rí tó jókòó ti jẹ́lẹ̀ bí nǹkan and ẹ lọ́ máa gbogbo àwọn tí ń bọ́ta tí wọ́n ń fò bọ́ta kò rò pé wọ́n èé sakọ́ máa ń kéwo wọ́n èé sakọ́ máa ń kéwo iṣẹ́ kéwo gan kíkọ́ yẹn wà láì kò ní jẹ́yàn ráàyè ọ̀pọ̀lọpọ̀ nǹkan yìí àwọn àfọ orí Facebook àwọn àfọ àti wọn òwúlẹ̀ ní nǹkankan tí wọ́n ń ṣe ju pé wọ́n kàn bọ́ta kí wọ́n lọ bóra kí wọ́n lọ máa wú kíkùn orí gba tó bí gba fi tó kí wọ́n kàn máa gbọ́ agbádá kan kí wọ́n débì kan wọ́n lọ wá bàtà bíi 120,000 rà kí wọ́n lè bá sọ pé èèyàn dé wọn ò lẹ́yìn tí ń kọ́ ń ké wọn ò lè pẹ́ tí wọ́n ò fi parun àáfà àti ọ̀bà kọ́ máa ń ké ò lè pẹ́ tí ó fi parun kọ̀ọ̀ràn ẹ̀sìn yìí lọ́wọ́ kó wọn kan dùn lóde káṣe kékeré kan ṣẹ́ẹ́ríṣẹ́ ké iṣẹ́ àwọn tó lè sọ ni tó ti yé báyìí iṣẹ́ wàhálà ni ó lè kọjá pé tá à ń ṣe yìí akàwò ké kákàbá wọn dá sí ti ń lọ ní tá a bí sí pẹ̀lú inú ayé kọjá ká máa ráyè pé lágbájá sọ ẹja fún lẹ́sìn ìtàmẹ́dó sọ ṣùgbọ́n tó bá gbé wá ní ìrùjú tí ọba dá àkóbọ̀ wàhálà àkóbọ̀ ó ní o mẹ́rin tí aráyè lè eléyìí ò túnú débì kẹ́kẹ́ ju pé torí àwọn tó gbọ́gbọ́ kú gbọ́ ká fi antivirus síta torí ẹ̀ lẹ́jẹ́ pé ẹ̀rí pé abúyàn àsọpọ̀dẹ̀ ti dàrú kíní kan ṣùgbọ́n ẹ lọ gbà bẹ́ẹ̀ wallahi kódà kéèyàn ọmọ kí ó tẹ́lẹ̀ tí bá ń ṣe bídíà tàbí bá ń ṣe kékeré yóò yólódo kéwó yòrò mọ́lá ni ẹ máa dúpẹ́ pọ́lọ́ tóyìn sí agbègbè súnà súnà ọlọ́run mo tó dúpẹ́ o mo dúpẹ́ o wàlẹ́ òun bídíà tẹ́rí tí wọ́n ń bọ̀ tàbí ẹ̀mọ́ kan máa ń wá ẹni pé ìwọ lọ sáwọn ilé sí wọn láwọn àfà tó lè pẹ́ ni pé ẹ máa ń dojú tí a èyí ń tó láwọn ni torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ tó ní ìkàkùkà wọ́n ran wọn ò ní rí kí ó tún wọ́n máa fún náà sùn lọ́rùn báyìí kọ́lọ̀ ń kọ́ sànú wa hello àgbà kọlù bí méjì sí o mùdírù ẹ bá dáhùn tí wọ́n béèrè o pé hello salaam alaikum wa alaikum salam. látàbújá mo fẹ́ dá sí tòní o. náà ẹ bá dá sí sá. nípa tí àwọn àbá àwọn ẹ̀sà òkè ń sọ ohun àtúnṣe náà láàmú fi ràn wọ́n lọ́kọ́ ló bá ṣàlékún ìmọ̀ wọn. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ rí bíbíà ibi tí ọ̀rọ̀ wọn ti dé dóní ní Nàìjíríà nísìnyí ó ti fẹ́ dàbí nǹkan míì kò sì sí nǹkan kan míì nínú ẹ̀sìn Ìsìláàmù tó kọjá súnà Ànábì Muhammad. ẹ̀rọ ẹ má bínú bàbá wa ẹnìkan ti bọ́ọ̀tà ìmáàmù ti bọ́ọ̀tà níbi kíní bàbá wa tí wọ́n kú rí bàbá aṣọ Kamaludin ọmọ bàbá aṣọ Kamaludin wọ́n ní òsì ti ń jẹ́ nǹkan kan ju pé kéèyàn ò kírun lọ́ràn yàn kéèyàn ò sì gbàwẹ̀ ẹni yòókù. ẹ má dá àwọn náà àbá àtàmánì ní gbogbo àwọn yẹn. wọ́n sọ ìmáàmù ọ̀fà ni wọ́n sọ wọ́n wá ń ṣe definition súnà rádaràdá pé kò sí nǹkan kan tọ́jọ́ ràn yàn lẹ́yìn irun àti àwẹ̀ mọ́ sọ pé kíní mo ní irun gbọ̀n mọ́ bá mi sọ kíní kan wọ́n sà ń ka gbogbo ẹ̀ débi pé ojú wa máa gbà yẹn ti pé ìjẹrin àbíjàrún ni. sọ̀rọ̀ lẹ́ẹ̀kan náà kì í ṣe mùsùlùmí akẹfẹ̀rí ní sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí ń dá inú. kọ́lọ́ ọba kó ṣàánú wa níbi tọ́lá àfa wa dé dúró Nàìjíríà lónìí.
lẹ́yìn sunna nabi Muhammad kò tó sí nǹkan kan ní ma àtẹ̀yẹ pé àtẹ̀ká lẹ́gbọ̀n wàláì sunna ni ọlọ́ba sàlékún máa ń lọ ìyànà màmú. iná ni mo fẹ́ béèrè pé màmú ìbéèrè tí mo fẹ́ béèrè náà pé ẹ dákun wọ́n ní lẹ́yìn pé ká kírun ká gbààwẹ̀ wọ́n ní òsì nǹkan kan mí tó lè áfọ́ọ̀sì mi pé tí n bá ṣe ń jí àwọn àjọ Ọlọ́run ẹ bá ṣàlàyé rẹ̀. ẹ dákun ẹ̀yin èèyàn wa n ta máa ń sọ fáwọn èèyàn nìyẹn pé ẹ má máa wo àyè téèyàn wà àti béèyàn ṣe tó interpretation ní kinní yìí ẹni tó bá ti lè interpret ẹ wrongly regardless of irú àyè tó dì mú bó ti wù kẹ́ni wọ́n tó nu ayé là ń sọ fún wa gbogbo táwọn àfáà fi ń ṣe fáàrí tán torí rẹ̀ sọ̀sọ́kúsọ ìkó tó nǹkan fáàrí fáàfáà gidi pé torí òun lówó òun tó mọ́tò jọ òun lọ́lá tó pọ̀ kó tó nǹkan kan àwọn àfáà gidi wọ́n gbà pé bọ́lọ̀ bá fáwọn lówó èèní ni kódà kò sínú tí wọ́n máa lé gan so kéèyàn sọ ogbon tí wọ́n sọ pé wọ́n sọ yẹn kò yé sọ̀rọ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ ni yóò sì wà kán bá lè jẹ́ ká ṣe dáálọ́gì pẹ̀lú àwọn. mo kúkú máa sọ fáwọn èèyàn máa rò pé kínní gbogbo wa láàrin ara wa síra wa bọ̀dá pẹ́pẹ̀pẹ́ báyìí ní á láàrin ara wa síra wa náà bẹ́ẹ̀ jágbàlagbà gan tó bá ti ń sọ̀tọ̀ kú sọ́ńpẹ́ ẹ̀sìn ànígbà gbèlé àwa tá a jẹjẹ pé tọ̀ àjọ ń jà sí. ẹja gbọ́ yóò súnà nàbí àwọn èèyàn àwọn súnà kan bẹ tó jẹ́ pé tó ọba ṣe wà láì ó jìyà ẹ má lọ lo definition nù dùrúsùlẹ̀ àwàlíyà ń tó ẹwọ èèyàn tó ló ń gba sílámù ní kí ló dé ẹ̀yin ìgbẹ́ yín tẹ́ wà ní ọ́fàṣẹ́ ẹ̀ máa wù sí sílámù nàìjíríà nìkan ló yàtọ̀ lágbàáyé ni téèyàn ọba bọ́ọ̀ta ojú rẹ̀ ó lé là ní àwọn sílámù nàìjíríà bẹ́ẹ̀ bá rí wọn ní bí wọ́n dá sára túlẹ̀ nílùú èbó náà ọmọ nàìjíríà lẹ́bàá ń bẹ́ ẹ̀ lè rárá Bangladesh ẹ̀ lè rí Ethiopia kọ́dá kínní lẹ̀ bí wọ́n débẹ̀ náà ayé náà ní ṣé nàìjíríà nìkan lọ́lọ́ dáadáa wò sí islam nàìjíríà yàtọ̀ ní ṣé bí ẹ̀ ṣe ń ṣe islam ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun ṣé bí ẹ̀ ṣe ń ṣe islam ni wọ́n ṣe ń ṣe nàìjíríà sáwọn àfáà yín tó bọ́ ta lágbàáyé pé àwọn àfáà nì tó wáyé pé àwọn àfóhùn bídíà ní bá ń yọjú ṣebí táwọn àfáà súnà ń sọ àfi tó ọba parọ́ ló kù àti wọ́n tó ojú bídíà tó ń gbé lu òyìnbó ṣebí irun tó ń gbọ́ lẹ́nu àfáà súnà nàìjíríà lọ gbọ́ lọ́dọ̀ àwọn àfáà lu èbò ṣerun tí wọ́n gbé lọ bá lọ́dọ̀ wọn ọ̀yà ìbéèrè ṣerun tó irú islam tó gbé lọ sí lọ bá lọ́dọ̀ ṣebí ní ẹ̀ fi báwọn èbó ṣe ẹ̀ báwọn ará Pakistan ṣe ẹ̀ báwọn tí ẹ gbé islam tó tọ́ ṣe pé torí pé irun tẹ́ ẹ gbọ́ lẹ́nu ó ń súnà ẹ wá máa tọ́ka sáwọn bídíà àrú ẹgbẹ́ yín tí ń wà lọ́n so sunna nabi sallallahu alaihi wasallam ó ní àlàyé Qur'an bíyàn bá ilé tọ́tako sunna nabi wallahi yọ kẹ̀dínú yọ mo tó fọlọ́n sí lẹ́rìí tó o bá bẹ́sì islam ẹ lórí ìrun nìkan lórí àwẹ̀ nìkan pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́ ìrun gan tó o bá fi sunna nabi kí o ò lè gbalada mo tó wọ kíní kílẹ̀tì Amadu àti ṣé Adamu lónìí mo kà tó yà tó wò ní mo ní bàbá báwo bá kírun tó òkí bánà bí ṣe kí ò lè gbalada tó o bá kírun bánà bí ò ṣe kí ò lè gbalada so kọ́ wa ní súnà ni ṣé inú Kùránì ìnáwó tí ní òkí súrì ní rákà mẹ́rin wọn ní ọ̀ká sírì ń bẹ ní rákà mẹ́rin àbí súnà kọ́ ló ṣàlàyé ṣé súnà kọ́ ló ṣàlàyé rẹ̀ kí ló tẹ́ fi agbábala kan gbogbo bá ṣe hajj gbogbo bá ṣe hajj súnà ló ṣàlàyé rẹ̀ so kí ló dé ẹ̀yin tẹ́ ẹ wà ẹni tó máa ń dùn mí jù ni pé ẹni tó wà nílùú òyìnbó táwọn àfáà nàìjíríà tó ń gbá tíwọ́ náà sì lajú ọ̀rọ̀ àwọn ará Pakistan ọ̀rọ̀ àwọn ará Indonesia ọ̀rọ̀ àwọn ará Iraq ọ̀rọ̀ àwọn èèyàn bí ẹ ṣe ń ṣe Islam lọ́n sẹ́rù àwọn àfáà tí ń gbọ́n sẹ́rù rẹ̀ ni ọ̀yá tọ́ka sí àṣàlàtú ará Pakistan tọ́ka ń lo èbò tí wọ́n á lẹ́sìn ní nàìjíríà nìkan nìṣòro wà náà kí ni lè ò ṣe gbọ́ so ṣé nàìjíríà nìkan nìṣòro wà ẹ dákun jàmáà ọlọ́run balẹ̀ kọ́ lọ́sàánú wa lórí ọ̀rọ̀ yẹn rìn àwọn ò ní nǹkan kan tá a sọ mọ́ lórí ẹ̀ ó ti tán níta fẹ́ ránnu ayé pọ̀ tó ti yé báyìí ìsọkúsọ mìíràn tó bá tún kù òun látún ṣe kí ni o látún mẹ́nu lé tí wọ́n bá sì bọ́ ta ni níta ránnu ayé pọ̀ ká tó kọ́ mọ́ ń ké o àtún nílé kí o lálẹ́ àtúgbà kí o àgbà láàárọ̀ àgbà lọ́sàn àgbà lálẹ́ so níbo wá ní ọjọ́ aráyè mọ káfọ́ a máa sun rárá káàkiri máa sun rárá máa lòdì tí wọn ò pè ọ́ sí hello salaam alaikum naam hello kíni yẹn ọ̀dá o nẹ́tíwọ̀kì yẹn ọ̀dá ni o
so Ọlọ́run balikọlá kó ṣàánú wa bàbá wa Almudir ẹ fún wa ní àdúrà àdánwò tí yóò bá wa táfi wá dún yẹrin àti ẹ bá ń wá àtẹ̀ntí ọmọ tẹ àbádánwò tí yóò bá wa tó fi jẹ́ pé àwa tá a ti ń wí dáadáa tẹ́lẹ̀ látò wá mọ bend tátò wá mọ fìsọdọ̀ pé ẹ̀ẹ́nà kì í ṣe pé kinní kan kásà kó gbogbo ẹ̀ pọ̀ káyọ̀ lè bá àgbá ṣe é pé tó kó bá àwọn àfa gangan no àwọn àfa àjẹgbóró dàgbà tẹ́ ẹ bá wò wọ́n fẹ́ rẹ́lífáǹtì ni o ń gbogbo àyè tí a bá dé ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ tí a bá pè é sóde kún ó rí kí wọ́n sàn tí ó dùn máwọn eléyìí nù tí a bá dé ọ̀dọ̀ àwọn Christian kún ó rí kí wọ́n sàn tí pé Jésù kú nítorí ẹ̀ṣẹ̀ yìí ni kí mùsùlùmí ọsọ báwọn. Hello kí lẹ wí hello à ń gbọ́. gbogbo àwọn tó wà lábúrọ̀dù tó wá láti Nàìjíríà. à ń gbọ́ mo rò pé ní fẹ́ bá testify sọ̀rọ̀ abroad tá à ń sọ ní bóyá wọ́n mọ àwọn àfúnjálàbí náà ni. hello ẹ bá ní gbé kó lẹ́gbẹ̀ẹ́ bí tẹ́ ti ń gbọ́. hello àti ń gbọ́ yẹn ti wọlé. wa alaikum salam. So hello na kí lẹ ń ta ní sọ̀rọ̀ na yes sir Abdulkabir láti Dubai. À ń gbọ́. Yes. Alama mi. Abdulkabir kan náà. Bó o ní. Yes. Allahumma amin. Barakallahu fik. Ọlọ́run jò kéré oko délé. Máa wálé, Abdulkabir máa wálé kódà. Inshallah. Gbogbo tí ń lọ nílẹ̀ ni wọ́n sá, gbogbo tí ń lọ nílẹ̀ ẹ̀fẹ̀ bá sọ̀rọ̀ àwọn àfóyìn rìn. Agbójẹ ni wọ́n sì ń tàn dúbẹ̀ lọ́wọ́ tí gbé yẹrin wọlé. Ọlọ́run ṣàánú wa inshallah. Jazakumullahu khairan. So ọyá Almudir ẹ bá ṣàdúrà ká. Gbogbo wa pátá Ọlọ́run ṣàánú wa. Àmín. Bismillah. Ọlọ́run ó ẹ̀sìn wa yìí. Ọlọ́run ò ní jẹ́ kí ṣàìtánì orí dàrú máa lọ́wọ́. Fìtínà Ọlọ́run ò ní jẹ́ ó dẹ̀sí máa lọ́wọ́. Ntá jẹ, ntá fẹ́ jẹ, ntá fẹ́ mu Ọlọ́run má jẹ́ ó gbé akọlọ Ọlọ́run. Ọlọ́run ṣàánú gbogbo àwọn èèyàn wọn níyanrìn gbogbo iná Ọlọ́run dákun abẹ́ ọ. Àwọn náà máa pé ọ̀dà. Pẹ̀lú ògo Ọlọ́run àwọn náà kú ń díẹ̀. Ọlọ́run dákun mọ́sà sí rọrùn fún wọn. Wá fún àwa náà ní líle dúró ṣinṣin lójú ọ̀nà dáadáa. La hawla wala quwwata illa billah. Kọ́ máa bú a ká má lè wo bẹ̀ ká máa bá tọ́lọ́ ń lọ wọn bá máa sọ̀rọ̀ sí a ká máa bá tọ́lọ́ ń lọ. Ìbúlò kéré jù simple. Kátẹ̀yẹrin kì í ṣoríire, kátẹ̀yẹrin kì í ṣoríire fún mùsùlùmí tó bá ráyé wá, fún mùsùlùmí tó bá ráyé wá. Ẹni mẹ́bọ mẹ́sìn nínú sílámù, ẹni mẹ́bọ mẹ́sìn nínú sílámù, ó ti ṣòfò ayé pẹ̀lú ọ̀run, ó ti ṣòfò ayé pẹ̀lú ọ̀run. Ṣéhù Ádámù wọn kì í tẹ̀yàn rìn, Ṣéhù Ádámù wọn kì í tẹ̀yàn rìn, Aláàjì àgbà wọn kì í tẹ̀yàn rìn, Aláàjì àgbà wọn kì í tẹ̀yàn rìn.
bàbá ní mọ́dù wọn kì í tẹ̀yàn rìn gbogbo afá ẹni tẹ̀yàn rìn ẹ lọ jáwọ́ ẹ ò dàbí wọn. àwa dúpẹ́ gbogbo àlùsùnà ojúlówó ọmọ mùmínì ni wá. àtẹlọ́lọ́run àtẹlé tànàbí à ń ṣẹ̀sìn bọ́lọ́run mi ṣe sọ. à ń ṣẹ̀sìn bọ́lọ́run mi ṣe sọ. à ń ṣẹ̀sìn bọ́lọ́run mi ṣe sọ.